wá fi agbára rẹ̀ hàn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, Ọmọ, Ìmọ̀ mẹ́ta lọ́kan. Àwa tún ti dé síwájú rẹ̀. Èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀. Wá fi tún agbára rẹ̀ hàn ní ayé ẹnìkọ̀ọ̀kan wa. Nínú ayé tèmi, wá fi tún agbára rẹ̀ hàn. Èmi ṣetán láti gba ẹni tuntun bí mo ṣe jáde nínú ọ̀sẹ̀ wọ ní ọ̀sẹ̀ tuntun mìíràn lọ. Bàbá, wá fi agbára rẹ̀ hàn. Gba gbogbo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ̀. Ẹ̀yà gan wà láàrin wa, wá fi agbára rẹ̀ hàn. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá, gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ mo sọ wípé ṣe. Àti gbogbo yìí mo dá padà mo sọ wípé ṣe. Èyí fún tíṣe mẹ́ta agbára rẹ̀ fún òrìn àjọṣe yìí, èyí tí ó mú mi rin àárín àtàrí igi nínú rẹ̀. Èyí fún òrìn àjọṣe yìí tí wọ́n dá mi láàrin nínú rẹ̀. Èyí fún àjọṣe yìí tí wọ́n ṣe mí lógo nínú rẹ̀. Fún àjọṣe yìí tí wọ́n bùkún mi nínú rẹ̀. Fún àjọṣe yìí tí wọ́n kò fi mí sílẹ̀ nílé mi nìkan nínú okòwò kan. Fún àjọṣe yìí tí wọ́n lọ bọ́lá fún mi lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀. Nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ bí mo ṣe jẹ́ lẹ́sẹ̀ àtàlẹ́ ìgbà àtàlẹ́ ìyá àtàlẹ́ àgbọ̀n tó Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ológojú ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Olúwa, àrí fún ọjọ́ tuntun bẹ̀rẹ̀ tó tún mọ mi rí àtàláfíà. Èyí tó tún ti sọ̀kalẹ̀ wá pẹ̀lú agbára rẹ̀. Àrí láti mọ bùkún láti mọ dáàmú mọ̀ sọ wípé ṣe àjọ gba ọpẹ́ àti ìyìn. Àrí fún agbára àti àṣẹ tó tún sọ̀kalẹ̀ ní àkọ́tún. Àrí láti ṣàṣepẹ́ inú ayé mi. Àrí ẹni kọ̀ọ̀kan wa. Àrí bá ti ń jáde nínú ọ̀sẹ̀ wọ ọ̀sẹ̀ tuntun mìíràn lọ. Pẹ̀lú agbára ńlá rẹ̀ ọmọ ṣe bàbá gba ọpẹ́ àti ìyìn. Ológojú ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn. Àrí bá ti ń lọ ọ̀sẹ̀ tuntun mìíràn tó pé pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀. Àrí ẹni kọ̀ọ̀kan wá tó lọ ṣe eré nínú rẹ̀. Nínú láti wá bàbá mọ̀ sọ wípé ṣe Olúwa ògo ni fún orúkọ rẹ̀. Ọ̀yà àjọ ọ̀tún láti pọ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú agbára láti pọ̀ fi túbi rẹ̀ hàn fi ayé rẹ̀ hàn. Àìnígbà iṣẹ́ ìgbà ìgbà yìí kọ̀ọ̀kan wá ànígbà tí wọ́n lọ́sẹ̀ tún mìíràn lọ tí bá orí ọ̀fẹ́ àtàánú ẹ̀tọ́ ga tó jùlọ tóbi jùlọ. Olúwa olùwàsó agbára kalẹ̀ tí ó jẹ́ ìwà láì fi túbi rẹ̀ hàn láì wá. Ọ̀yà túbọ̀ mọ́ gba ògo síwájú àtiwájú ògo ní orúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ ìkeje. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 ẹsẹ̀ 4 dé 7. Ṣùgbọ́n àwa ó dúró sí yín nínú àdúrà gbígbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. Wọ́n sì yan Stefan, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì àti Prókórù àti Níkánórù àti Tímónì àti Pàrímẹ́nà àti Níkólà alákọ̀ọ́sẹ̀ Júù ará Áńtíókù, ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́stélì. Nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n gbé ọwọ́ lé wọn. Ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì ń pọ̀ sí gidigidi ní Jerusalem. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì ń fetí sí ti ìgbàgbọ́ náà. Ẹ má ká gbàgbé ọ̀rọ̀ fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí. Èmi ké pe Ọlọ́run ní orúkọ Jésù. Ó gbọ́ ní orúkọ Jésù. Ó gbọ́ ohùn mi, ó gbà mí nítorí tí mo gbàgbọ́, èmi sì bọ́ lọ́wọ́ ogun gbogbo. Ìgbà tí mo ké pe Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi, ó gbọ́ ohùn mi. Nítorí pé kí ni? Nítorí pé mo gbàgbọ́. Nítorí pé kí ni? Mo gba òun gbọ́, mo sì gbọ́ràn gbọ́, mo sì gbẹ́kẹ̀lé pẹ̀lú. Nítorí pé kí ni? Ohun tó ń bẹ lọ́wọ́ mi, mò ń ṣe gẹ́gẹ́ bí àní ó ṣe fẹ́. Ó wá gbà mí, mo sì bọ́ pátá lọ́wọ́ gbogbo tí í ṣe ogun. Ìwọ náà lónìí tó bá ké pe Ọlọ́run, o lè bọ́ lọ́wọ́ gbogbo ogun. Tó bá ké pe nínú ìgbàgbọ́, tó bá ké pe nínú òtítọ́, tó bá ké pe nínú ìbẹ̀rù rẹ̀, nínú ìwà mímọ́. Ọlọ́run kì í ṣẹni kan tó jẹ́ pé kí ni èyàn ṣẹ̀ṣẹ̀ mọ́ takìtì, èyàn ṣẹ̀ṣẹ̀ mọ́ forí fọ́gànà, èyàn ṣẹ̀ṣẹ̀ mọ́ kánra ẹ̀ lọ́nà àbí kánra ẹsẹ̀ kó lè pé yọ̀ gbọ́. Nítorí pé kí ni kì í ṣe òrìṣà gẹ́gẹ́ bí mo ti sọ kọjá nínú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Kì í ṣe ère. Ọlọ́run ni, òun ló dá ohun gbogbo. Kò sí ohun kan tó pamọ́ níwájú rẹ̀. Ó tún wá jẹ́ nìkan tó jẹ́ pé kí ni kò sí alákàwé rẹ̀ jẹ́ pé yóò sọ̀rọ̀ yóò sọ pé òun ọ̀sọ̀ bẹ́ẹ̀ mọ́, àbí yóò sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́. Òun
wọn ṣẹ̀ṣẹ̀ nídìí àti lọ́mọ kàn sí nǹkan kankan àbí kàn sí ẹnìkan àbí lọ́mọ yẹ kankan wò kó tó di pé kí ni yóò dáhùn wípé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. So ojú ẹsẹ̀ tó bá ti pè é ojú ẹsẹ̀ ní gbọ́ ojú ẹsẹ̀ ní dáhùn kò nídìí alárinà kankan lẹ́yìn Jésù Kristi èyí tí àti ẹ̀mí mímọ́ èyí tí wọ́n ti wà gẹ́gẹ́ bí ògbèfọ̀ àti agbẹjọ́rò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí sì ní ọ̀kan náà ni wọ́n ìkankan náà ni wọ́n ṣe. So tó bá ti wí báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbọ́ lójú ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n sì ṣẹ́tọ̀ lójú ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà. So ohun tó nídìí ni ìgbàgbọ́ rẹ nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ rẹ̀ nínú òun gangan fúnra rẹ̀. Wọ́n àwọn ọmọ ẹ̀yìn nínú iṣẹ́ ìránṣẹ́ wọn kí ni tó ṣẹlẹ̀? Àdìgbà tó dákòókò kan nọ́mbà àwọn àlùfáà àwọn olórí tẹ́ḿpìlì wọ́n ń dáhùn láwọn mọ́ mú wọn láti mọ fìyà jẹ wọn láti mọ gbájú pé wọ́n ní àwọn fẹ́ kí wọ́n mọ kéde ìrere Jésù Kristi mọ̀ fẹ́ kí wọ́n mọ forúkọ Jésù Kristi wàásù fáwọn èèyàn àbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn gbáyàn ní mọ́nà àbí gbàdúrà kan ẹgbẹ́ wọn ti gbogbo yòókù wọn mọ̀ sí kí wọ́n mọ̀ lórúkọ Jésù Kristi. Àwọn èèyàn wọn wá kọ̀ so pẹ̀lú bá ṣe kọ̀ yìí tí wọ́n tẹ̀síwájú nínú rẹ̀ nígbà tó tún débì kan á rí wípé kí ni wàhálà bẹ́lẹ̀ nínú ìjọ gangan láàrin àwọn gangan tí wọ́n ń pera wọn ní apostoli tí wọ́n ń pera wọn ní ikọ̀ ọmọlẹ́yìn Kristi. Nígbà tí wàhálà yẹn pọ̀ wọ́n wá jókòó wọ́n wá wò pé kí ni tí ń ṣẹlẹ̀ wọ́n á rí pé kí ni wọ́n ti gbàgbé àwọn ojúṣe kan tó yẹ kí wọ́n ṣe ìyẹn nípa ìfifúnni àwọn opó. Ok kí ló fà wọ́n wá wo ohun tó fà kò sí kẹ́mí tó fà ju pé kí ni nǹkan ti pọ̀ jù àwọn náà sì ń pọ̀ sí so kọ̀wárẹ̀ kan ti ń rántí àwọn opó wọ̀nyí wọ́n ní nǹkan tó sì ní wípé kí ni àfi ká yàn àwọn kan tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tí ọmọ mójútó agbọ̀nyẹ̀ tẹ́ pé iṣẹ́ títí wọn ò rí pé bó ni agba àwọn opó yẹn ò ṣe ní mẹ́hẹ̀ láti mọ tọ́jú wọn gẹ́gẹ́ bó tó àti bó ṣe láti mọ fún ní nǹkan tọ́tọ́ sí wọn ní ojoojúmọ́. Ṣùgbọ́n láti yan àwọn ẹni yẹn kì í sí gbogbo ìyẹn wọ́n lè yan àfi kí wọ́n yan àwọn tí wọ́n nígbàgbọ́ lọ́nà tí wọ́n sì pọ̀ ní ẹ̀mí mímọ́. Mẹ́bọ́ ni wọ́n ti fẹ́ dá àwọn nígbà tí wọ́n kọ́ sórí agbára ẹnìkọ̀ọ̀kan wípé kí ni àbísáyẹ̀ ẹnìkọ̀ọ̀kan àbí sí orí sí imú ẹnìkọ̀ọ̀kan wípé ẹni báyìí òun ló nígbàgbọ́ tó jinlẹ̀ lọ́nà òun ló kún fún ẹ̀mí mímọ́. Ní ọ̀fà tó jẹ́ pé kí ni àwọn yòókù sọ pé ok ọ̀yá ẹ̀yin ẹ lọ yẹ èèyàn méje àwọn ò dúró níbí báyìí láti mọ gbàdúrà láti jẹ́ pé kí Ọlọ́run kó sọ àwọn tí èèyàn di àwọn ẹni bí ọkàn rẹ̀ kókun fún ẹ̀mí mímọ́ àti agbára láti lè mójútó agbọ́ntà yẹn wọn sí bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Àwọn kan sì lọ yan àwọn èèyàn méje àwọn kan dúró wọn gbàdúrà nínú àbọ̀ àdúrà wọn òun náà la rí láti ẹsẹ̀ kẹfà àbí la rí ní ẹsẹ̀ kẹfà ẹni tí wọ́n mú dúró níwájú àwọn apostoli tí wọ́n sì gbàdúrà wọ́n gbé ọwọ́ lé wọn dẹ́n pé nígbà tí wọ́n gbàdúrà tán á rí pé kí ni wọ́n gbọ́wọ́ lé wọn wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ wá wo tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kejì ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì ń pọ̀ sí gidigidi ní Jerusalem ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì ń fetí sí ti ìgbàgbọ́ náà àwọn ọmọ ẹ̀yìn wọ́n á bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ. Iṣẹ́ ìrere yẹn ọba tún gbilẹ̀ sí tí ẹ má àwọn tí wọ́n jẹ́ títí àwọn olórí tẹ́ḿpìlì àwọn àlùfáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń takò wọn tẹ́lẹ̀ gbogbo wọn náà wọ́n á tún bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ wọn láti mọ gbọ́ títí wọn. Kí ni ìdí? Nítorí pé wọ́n ké pe Ọlọ́run fún ìrànlọ́wọ́ wọ́n ké pe Ọlọ́run fún àtúnṣe wọ́n ké pe Ọlọ́run fún ìmúgbòòrò wọ́n ké pe Ọlọ́run àní fún kankan Ọlọ́run sì kiri ọgbọ́n tí wọn ó sì fi ohun tí wọ́n fẹ́ fún wọn àwọn tí wọ́n nídìí láti mójútó agbọ̀ntọ́ mẹ́hẹ̀ wọ́n ké pe Ọlọ́run dá wọn lóhùn àwọn yẹn Ọlọ́run sì kún wọn fún agbára àti mímọ́ rẹ̀ àti ọgbọ́n àti màṣẹ rẹ̀ láti lè mọ mójútó agbọ̀n yẹn bójútó àti bó ṣe yẹ lẹ́yìn rẹ̀ kiri tó tẹ̀lé ìtẹ̀síwájú rere tí wọ́n náà bá ké pe Ọlọ́run wàá rí ìdáhùn tiẹ̀ náà Ọlọ́run tó dá àwọn bẹ́ẹ̀ sí pé àwọn ọmọ ẹ̀yìn lóhùn débi pé kí ni àwọn tí wọ́n kórè àwọn tí wọ́n ń lé pẹ̀mí wọn àwọn náà wọ́n tún bẹ̀rẹ̀ sí wá síbi ìwàásù wọn síbi ìdánilẹ́kọ̀ọ́ wọn síbi ìrere wọn tí wọ́n tún darapọ̀ mọ́ tí wọ́n tún mú kọ́ wọn pọ̀ sí gbọ́ òní wọ́n ń pọ̀ sí ní Jerusalem wọ́n kún fún agbára Ọlọ́run ní ọ̀tún sí ohun gbogbo bẹ̀rẹ̀ sí lọ déédé wọ́n gbilẹ̀ sí gidigidi gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí gba ọ̀rọ̀ Ọlọ́run yẹn ní òtítì wọ́n bẹ̀rẹ̀ sí gba Kristi lọ́wọ́ àti òtítì wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ Jésù Kristi lọ́wọ́ àti gba òtítì ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí jáwọ́ ní gbogbo tí ṣiṣẹ́ ibi wọn tí wọ́n náà bá lè ké pe Ọlọ́run pẹ̀lú gbàgbọ́ tó múnádóko pẹ̀lú gbàgbọ́ tó sanra
tí wọ́n náà bá lè ké pe Ọlọ́run nínú ìwà mímọ́ ní òtítọ́ sọmọ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ ti pàṣẹ tiẹ̀ náà wà sọ́dọ̀ Ọlọ́run. Ọba àmọ́ ìyanu láti kéde ìrere, ọba àmọ́ ìyanu láti mọ lu aago káàkiri pé gbẹgbẹgbẹgbẹ gba Kristu lọ àtùgbàlà rẹ̀, nítorí pé o ké pe Ọlọ́run lóòótọ́ àti nínú ìgbàgbọ́ tó dára, àní tí Ọlọ́run sì dánlò tí gbogbo ìbéèrè sì wà fún ọ nínú ìgbé ayé rẹ, nínú ìgbé ayé wà mímọ́ rẹ, ọmọ jèrè ọkàn àwọn ènìyàn. Tó bá jẹ́ pé ọ̀kan lára àwọn tí ọkọ máa kéde káàkiri ni ó rí pé ọmọ kéde wo irú èmi tí mo wà ní ìsìn tí mo ń ṣe gbogbo tí mo ṣe nípa àdúrà náà ni àgbà náà ni mo gbà níbẹ̀ wípé Olúwa àníkéde ojúṣe mi. Bó jẹ́ pé mo lágídí díẹ̀, ìjọ pé kí ni tipẹ́tipẹ́ ni mo ti mọ̀, ṣùgbọ́n mo dó lórí wípé kí ni tí ìbá tí ní gbogbo tó yẹ kí n ní, tí ìbá tí ní owó tó yẹ kí n ní, tí ìbá tí ìrànlẹ́ tí ìbá tí kọ́lé kí n sì ní gbogbo oníṣẹ́ pátá èní bẹ̀rẹ̀ ni wọ́n bá tọ́lọ̀ wọn sọ pé kí n tó di gbogbo àkókò yẹn, ṣùgbọ́n èmi tó di gbà tí mo bá ní gbogbo kí n tó bẹ̀rẹ̀ lọ́fà tó jẹ́ pé ó fi pẹ́ mi tí ìbá ṣe bẹ́ẹ̀ ni àti iná tútù ní ìbá ti bẹ̀rẹ̀. So máa ń jẹ́ alágídí, àdúrà ni mo gbàdé bẹ́ẹ̀, gbígbà àdúrà lọ́fà tó fi rọ̀ mí lọ́rùn tí ìbá ṣe bẹ́ẹ̀ ni nítorí kí n mójútó kọ́ lákòókò yìí kọ́ ni mo ní mo mójútó yẹ ọ́ kí n mọ̀ kúrọ́ fún yín. Nítorí pé kí ni ìtẹ́ àwọn yìí ọ̀rọ̀ lórí owó ni, ṣùgbọ́n nítorí pé gbígbọ́ àdúrà ó jẹ́ kọ́ rọrùn láì mú ní akẹ́kẹ́ dání, bó ti jẹ́ pé kí ni àwọn nǹkan bẹ tí mo dojú kọ. Sọ ìwọ náà bá ké pe Ọlọ́run kí ló rò pé ó ṣòro ṣe fún ọ, ó ṣòro ṣe fún Ọlọ́run láti yanjú ní ayé rẹ̀. Èmi ò rí nǹkan tó ṣòro fún Ọlọ́run láti ṣe láti yanjú rẹ̀. Ohun tó nídìí ni ìgbàgbọ́ tó múnádóko, ohun tó nídìí ni ìgbàgbọ́ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, èyí tó ní gbogbo tó sì sanra dáadáa, gbogbo ìbéèrè rẹ pátápátá láì kú ọyọ kan lórí gbà. Ètò fún mi tó fi gbọ́ tèmi nípa ìmọ̀wé tí mo ké pè tó sì dámi ló tó sọ bí dẹni tó lè kà tó lè kọ́. Gbogbo tí mo ń sọ lónìí ibo ní tiwa ọ̀dà mi lórí pé tọ́wá tó pè ní apáyà pé kí tó wá jókè tó wọn tó gbogbo tí mo sọ yìí tó lè sọ mọ́ tó tó mí ní yàtọ̀ wá. Ètò fún mi tó fi gbọ́ tèmi tó fi wípé kí ni irinṣẹ́ lónìí tẹ́nìkan bá ní kí n mọ̀ tàlẹ́ bó ni mo ṣe ní àwọn irinṣẹ́ ìlé dáhùn, bó ni mo ṣe jẹ, bó ni mo ṣe mú ilé dáhùn. Mo kàn wọ́n pé kí ni tọ́bátà àkókò àti jẹun mò ń rówó jẹun. Gbogbo gbàdáyà mímọ́ já bó ní ìṣòro owó lé san, bó ní ìṣòro owó náà san, bó ní ṣe gbá oṣù bíi méjì sí ìṣẹ̀gẹ̀ ìmọ̀ pé gbogbo nǹkan wọ̀nyí ilẹ̀ láǹfààní àti mo mọ̀ pé ilé ṣe ṣùgbọ́n sí ilé ìjù nítorí pé kí ni owó dátà oṣooṣù ní tèmi ń lò. Oṣù kìíní kọjá ìrìn san, oṣù kejì kẹyẹ oṣù kẹsàn-án àti oṣù kẹwàá ìrìn owó wọn san. So àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ra kò sí pé kọ́ẹ̀kẹ́ ìmọ̀ pé ní ìṣó pé mò ń wò pé sẹ́sì lè mọ rí gbogbo ẹ̀jù, ṣùgbọ́n ogún ní fọ́lọ́run tó pé Ọlọ́run gbàdúrà mò ń rí jù bó jẹ́ pé kí ni kò dàbí títí olóṣooṣù yẹn. So tí wọn náà bá ké pọ̀ Ọlọ́run gbọ́ tiẹ̀, ìgbàgbọ́ tó múnádóko tó sanra nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló ní ti agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ọgbà àti màtòyé láti lè mọ ké pọ̀ Ọlọ́run láì sí àti lásàárẹ̀ nígbàgbọ́ ní ọjọ́ gbogbo tí a ti mọ gbé ìsì ayọ̀ àti wa àti èmi Ọlọ́run gbowó ẹnì kọ̀ọ̀kan wa. Kò sígbà tá a ké pọ̀ Ọlọ́run tọ́lọ́ sì dá wa lóhùn, bí sì ti dá wa lóhùn ẹ̀rí ayọ̀ tó lógun tó ga tó tóbi jùlọ òun náà mọ̀ jẹ́ ìpè ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí tó fi dé òpin ọ̀sẹ̀ yìí. Ìwọ Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ láti lè mọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè mọ gbóhùn rẹ̀, láti lè mọ ìfẹ́ rẹ̀ sí mi àti ohun tó yẹ kí n ṣe mọ̀ lórí bàbá gba ọpẹ́ àti ìyẹn mi àdúrà pẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Alágbára jùlọ bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, olóore mi aláàánú mi olóore ọ̀fẹ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ nítorí wípé kí ni àánú ni oore ọ̀fẹ́ ni títóbi rẹ̀ ni ìyọ́nú rẹ̀ mọ̀ ni kìí ṣe pé mo pé kìí ṣe pé mo san kìí ṣe pé mo dára jọ nìkan lọ àrí kí ni mo fún ọ èmi ọmọ rí kankan tí mo fún ọ ṣùgbọ́n ìwọ ń ṣàánú fún mi láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títóbi tí òpin ọ̀sẹ̀ yìí ìwọ sì mú mi gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀ ìwọ fọ̀rọ̀ rẹ̀ bọ́ mi wọ́n fọ̀rọ̀ rẹ̀ yé mi nígbà gbogbo bẹ́ẹ̀ ni àní òun fẹ́ àwọn mú mi rí àwọn olùfẹ́ àtọ́jú rẹ̀ gbà nígbà gbogbo láti mọ sí mi ní
díẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ láti mọ̀ mọ́ àní kí ni ohun tí wọ́n retí láti ọ̀dọ̀ mi, àní kí ni ìfẹ́ rẹ sí mi, àti kí ni ohun tí wọ́n fẹ́ kí n ṣe, àti kí ni ọ̀nà owó mo lè gbà láti lè tẹ̀lé ìbùkún fún látọ̀dọ̀ rẹ. Olúwa ọmọ ṣe o, ológo jọ mọ sọ wípé o ṣe, atóbijì mọ sọ wípé o ṣe, ńlọfẹ́ mọ sọ wípé o ṣe, dípò gbọ́dọ̀ mí yan ológo bàbá ọmọ mọ́ ọmọ mọ̀ ṣe, àjúyọ̀ atóbijì ọmọ mọ̀ sọ wípé o ṣe, lábẹ́ àkóso bó ti wù kórí àníwọ̀ sí ìgbọ́ ti tèmi, àì láti mọ ṣe mí lóore, láti mọ ṣe mí lógo, pápá jọ ọ̀hún fọ́ ọ̀rẹ́ pọ̀ mí ní àìsímẹ̀ lásàárẹ̀ sí ẹ̀ ní gbogbo ọ̀nà ìbá rẹ ni mo ṣe bàbá mẹ̀mí mímọ́, àjọba gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba títí lè gbọ́ tí mo gbọ́ orúkọ rẹ̀ ga. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ fún gbogbo ipa rere ayọ̀ tó ti mú kí ọ̀rọ̀ rẹ tó mú mi gbọ́ kókó nínú ayé mi ní gbogbo àjọṣe, fún gbogbo igbe àti ẹ̀bẹ̀ mi nínú àjọṣe yìí jẹ́ pé ìwọ tẹ́tí sí tó sì gbọ́ tèmi tó sì gbà mí pẹ̀lú tó sì fi gbogbo dáhùn béèrè mi fún mi, jẹ́ pé ẹ̀rí rere ayọ̀ ló mú mi jẹ́ ní gbogbo ọ̀nà tí sì mọ́ jẹ́ ní gbogbo ọjọ́ ayé mi. Bàbá gba ọpẹ́ àti ìyìn, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ, ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn, nítorí pé ìwọ àìníwọ nìkan ló tọ́ sí, ìwọ nìkan ló yẹ láti mọ yìn. Mo dá gbogbo ògo àti padà sọ́dọ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn, nítorí pé ìwọ kì í pé ògo ẹgbẹ̀rún, ìwọ kì í fi ẹ̀fẹ́ bàbá mo mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. Àní fún gbogbo orin àjọṣe yìí ìjẹ́ pé kí ni àní ìwọ pọ̀kan mi lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀, ìwọ dá mi láì lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀, àní fún gbogbo iṣẹ́ ìgbàlẹ̀ àti pé àyè tí wọ́n ti ṣe ní ayé mi, àní pàṣẹ àwọn ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n fi bọ́ mi, àní fún gbogbo igbe àti ẹ̀bẹ̀ mi ni ìjẹ́ pé ìwọ tẹ́tí sí, àní o sì tẹ́wọ́ gbà, àní o sì dá mi lóò gbogbo mi o sì fi gbogbo béèrè mi fún tí wọ́n agbá tó fi jọ́ lọ́rùn rẹ̀, ìjẹ́ pé àní ẹ̀rí ayọ̀ àní o sì bẹ̀rẹ̀ ní ayé mi, ìjẹ́ pé o sì gbòòrò ó ti mọ gbòòrò sí nígbà gbogbo. Ògo ní orúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́, àtúnṣe ọmọ ṣe gba ọgbà tí ológo jùlọ ọmọ ṣe gba ọgbà tí ẹlẹ́rìí ọmọ ṣe gba ọgbà tí èmi yàn ológo bàbá mẹ̀mí mímọ́, àní fún títẹ́ tí wọ́n tẹ́sí tèmi ní gbogbo àjọṣe yìí, ìjẹ́ pé wọ́n gbọ́ tèmi, àní o sì fi dáhùn béèrè mi fún ní gbogbo ọ̀nà, àní tuta àwọn ọjọ́ yòókù àwọn oṣù yòókù tó ti kọjá lọ. O ṣé bàbá, o ṣé ọwọ́, o ṣé ẹ̀mí mímọ́, àjùlọ gba ọgbà tí yẹn, ológo jùlọ gba ọgbà tí yẹn, èyí mọ́bẹ̀ ya gba ọgbà títí ẹgbẹ́ ọ̀bọ̀ yìí mọ̀ gbórúkọ rẹ̀ ká fún àwọn orí kàkàkà tí wọ́n ṣe láì ní ojoojúmọ́ lọ́jọ́ gbogbo níbo rẹ̀ ògo ìyàn láti pẹ́ ní orúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ, nítorí pé ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́run ni èmi ti dá lábùkù fún látọ̀dọ̀ rẹ wá. Gbogbo ìbéèrè mi pápátá ó sì ti dé, ìwọ náà ti fi dáhùn rẹ̀ fún mi ní gbogbo ọ̀nà nígbà gbogbo. Èmi ọmọ Tinubu bọ́nú owó sí ni, ìmọ̀ Tinubu bọ́nú láti ìmọ̀ pọ̀ sí ní rere ni, pàápàá jùlọ bí wọ́n ti ń lọ sínú ọ̀sẹ̀ tuntun mìíràn ni ìbùkún mi, ìgbéga mi, ìṣerere mi, ẹ̀tọ́ mi gbogbo yóò túbọ̀ mọ́ pọ̀ sí fún mi ni, tí ọmọ wọlé fún mi ní ọ̀tún tuntun àti ìwà lọ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ bàbá mẹ̀mí mímọ́, èyí fún èsì rẹ tí wọ́n ṣiṣẹ́ láti gbọ́ ti èmi, èyí fún dídáhùn tí wọ́n dáhùn sí gbogbo ìbéèrè mi, ìtọ́jẹ́ pé kí ni àní èmi jẹ́ alábòkù fún ìjẹ́ pé àní bọ́ bẹ̀rẹ̀ sí tinú ògo bọ́nú ògo, iná ọlá bọ́nú ọlá, inú ìgbéga bọ́nú ìgbéga, inú ìṣèlú bọ́nú ìṣeré, nípa agbára àti àṣà tí bá ti tóbi rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá mọ̀ ṣe o. Alágbàmọ́ sọ wípé ṣé o, ìtọ́jú pé àní ìwọ dáhùn sí ìbéèrè mi gbogbo pátá, àní gbọ́ nípa gbígbọ́ ìgbé àti ẹ̀bẹ̀ mi, èmi ò tún mọ ìkorò àjàkúrà àti àdìmọ́, àní gbà gbogbo lọ́jọ́ gbogbo, èmi ọmọ gbélé sí fún rere ni, èmi ọmọ pọ̀ sí fún rere, èmi ọmọ tinú abọ́nú ọlá ni, àní gbọ́ gbogbo ọ̀nà láti fi gbogbo wá èrè yòókù ní ọmọ wọ́n tẹ̀mí wá pápájọ bí wọ́n tún ṣe wọ́n náà ṣe tóbi náà lọ, àní bí ó tún máa pọ̀ sí nílé nípa agbára àti àṣírí ẹni. O ṣé Ọlọ́run ayérayé, ológo jùlọ bá ọgbà tiẹ̀, ètò pẹ́ láti fi gbogbo wá àníṣẹ́ ní orúkọ Jésù Kristi, àní ire ayọ̀ ìgbéga bùkún, àní ọbẹ̀ tí wọ́n tẹ̀mí wá, ọmọ ṣé ọba àwọn ọba, ọmọ ṣé olúwa olúwa, Ọlọ́run àwọn mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ sọ wípé ṣe àní fún agbára àti tẹ̀mọ́ ìlú àìṣe mi tí wọ́n sọ kalẹ̀ fẹ́ mi, àní láti mọ pọ̀ sí ní rere, àní nípa gbígbọ́ ìgbà àti ẹ̀mẹ́mẹ́, àní láti mọ pọ̀ sí ní ìbùkún, láti mọ lékèsà, láti mọ ní àṣeyọrí nígbà gbogbo oṣù àti wá lọ. O ṣé torí pé àní èmi ti di aláṣeyọrí ayọ̀, èmi ti di alábòkun fún, èmi ti di ìgbéga, èmi ti di ẹni ológo jùlọ, àní gbogbo ọ̀nà, àní èmi lékè mi ó tún mọ lékèsà ní ojoojúmọ́ nípa agbára àti àṣẹ rẹ, àní fún ọ̀sẹ̀ tuntun mẹ́ta àwọn ètò pé nípa agbára àti àṣẹ rẹ, èmi ó tún mọ pọ̀ sí ní ìbùkún ni. O ṣé Ọlọ́run ayérayé, ògo ní fún orúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi ò ní kan tí mo lè sọ ju pé kí ni ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí lọ, nítorí pé ní gbogbo ọ̀nà ẹlẹ́ṣẹ̀ ni mí. Ìwọ nìkan lẹ́ni rere, ìwọ nìkan lẹ́ni pípé, ìwọ nìkan lólóòótọ́, lẹ́yìn rẹ kò sẹ́lòmíràn mọ́. Fún tí èyí mo mọ́ra nẹ́ṣẹ̀. Ọlọ́run ohun tí mo ní sọ náà ni pé àròyé kan kò sí fún mi ju pé ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, àánú ni mo ní bèrè lọ́wọ́ rẹ o, àánú ni ọ̀rọ̀ mi nílò, àánú ni mo fẹ́ o, èmi ò ní àlàyé kankan àbí àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ, nítorí pé kíni lẹ́yìn rẹ ta ni ẹni rere, lẹ́yìn rẹ ta ló pé, lẹ́yìn rẹ ta ni ẹni tó mọ̀ kò ṣe, ìwọ nìkan lólóòótọ́ àti lódodo ìdíwọ́ bá ṣàánú dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, nínú gbogbo ọ̀nà àní ohun tí mo ní sọ náà ni wípé kíni àánú dá Olúwa ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, nítorí pé ìwọ ló ní dárí jùlọ tán, bàbá àwáwí kan kò tí mo ṣe pé àníṣà ṣàánú fún mi, Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, Olúwa sọ mi mímọ́ nínú ògo àti láti wá tóbi rẹ, àìní ọlá rẹ, Olúwa ojú láti òjò bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, Olúwa sọ mi di mímọ́, ṣàánú fún mi, dárí gbogbo olóko jáde ṣe mí, Olúwa sọ mi di mímọ́, ṣàánú fún mi, dárí gbogbo àṣírí mi ṣe mí, Olúwa sọ mi di mímọ́, àìní gbogbo tí ń ṣe olóko jẹ́ ẹ̀ṣẹ̀ mi nù, Ọlọ́run àánú, Ọlọ́run oore ọ̀fẹ́, àánú ni mo béèrè fún o, bàbá ṣàánú fún mi nínú oore ọ̀fẹ́ àti ònú àtàánú ẹ̀tọ́ ga tó wà tó dúró títí láni, bàbá ní gbogbo olóko jẹ́ ẹ̀ṣẹ̀ mi nù, Olúwa sọ mi di mímọ́, ní gbogbo àṣírí mi nù, Olúwa sọ mi di mímọ́, Olúwa ṣàánú fún mi, Olúwa ní gbogbo ẹ̀ṣẹ̀ mi nù, Olúwa sọ mi di mímọ́, bàbá àní fòkà sí lógo rẹ, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan, ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ni. Ètí ṣe jẹ́ májẹ̀mú tuntun ní tọ́ba bó ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni, ìtí kò sí ìrúbọ mìíràn mọ́ lẹ́yìn rẹ̀ ni. Ó yá ṣe fún mi nínú rẹ̀. Gbogbo ohun tá a ti kọ́ nípa mi níbi ní búburú ní àdára èyí òwú kó wù kó jẹ, àbí ìta ń kọ́ àbí ìta tó lè mọ́ ń kọ́, àtọwọ́ tí ń kọ́ àtọwọ́ tí a fi kọ́ àti ibi tá a kọ́ sí, àtọwọ́ tí wọ́n kọ́ àti ẹtí ń bẹ náà àti ẹtí àbẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn kí wọ́n di pé parẹ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀ ní Káfárì ti ṣe jẹ́ májẹ̀mú tuntun ni, ìtọ́bagbó ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni, ó yá ṣe fún mi ní ọ̀tun bàbá. Ó yá kiri gbogbo tí ṣiṣẹ́ ṣe parí àwọn kan àwọn ẹni bẹni búburú ni, ìwọ ti bá wọn jẹ́ lórí ayé mi lórí gbogbo tí ṣe tèmi, wọn kò túbọ̀ lọ ní pàtàgbára kankan mọ́ láyé àti láláì. Ó yá àní túbọ̀ sún gbogbo di òkú àní pé wà ní pátápátá láì kò síbi kankan. Èyí òwú kò wù kó jẹ́ ti ègún ti ìpè ti májẹ̀mú tó gún ẹ̀jẹ̀ ni, àbí aládùúgbò tàgbègbè ti jọ ti ilé bàbá ti ilé ìyá àti àwùjọ ni, Olúwa ọ̀kọ́kọ́ tó gbọ́dọ̀ ìwọ ti bá wọn jẹ́ ọ̀kọ́kọ́ tó gbọ́dọ̀ ní pàtàgbára lórí ayé mi mọ́. Ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun àti nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ti ṣe jẹ́ májẹ̀mú tí ò sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ mọ́ ni, ìtọ́bagbó ti májẹ̀mú gbanijẹ́ ni, Olúwa ṣe fún mi ní ọ̀tun. Gbogbo yòókù tó lè wà nínú ayé ibi tí ó fún wa ti fún Ọlọ́run àti inú Ọlọ́run dùn sí tí ọ̀tẹ̀ Ọlọ́run àlẹ́rùn ti pa ti kúkú, Olúwa fàájú kó nínú ayé mi mọ́ fẹ́ mọ́kọ̀, fọwọ́ dànù kó nínú ayé mi láì kó eruku tó kéré jùlọ, ayé mi kò di mẹ́wọ́n wá tá fún àti ìlógo rẹ̀ kí n jọ wà mú yẹn gan ohun dùnú àwòkọ́ṣe àtàpẹ́ rere àti ohun tí Ọlọ́run ọmọ fi sọ̀yà nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Òmìnira sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ kí wọ́n tó wá jẹ́ iyọ̀ àti ìmọ́lẹ̀ rere ní gbogbo ọjọ́ ayé mi, níbi gbogbo ní àwùjọ gbogbo fún ènìyàn gbogbo níbikíbi yóò kó òkèlè dé lórí àgbáyé ní gbogbo ọjọ́ ayé mi, àní kí n máa jẹ́ ohun àwòkọ́ṣe rere ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ ti pàṣẹ ìjẹ́wọ́ Jésù Kristi lórí àtúwẹ̀ àwọn òsì mọ̀ yẹ padà sí rẹ sọ́dọ̀ rẹ, bẹ́ẹ̀ ni ìjọba ọ̀run kọ́mọ́sì bọ́ sọ̀rọ̀ mọ́mi lọ́wọ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi. Ó yá àjú àtẹ̀yìnwá lọ túbọ̀ bọ́ dá mi láre, jẹ́ kí tó bọ́ ní dàláre gbà kí tó bọ́ dé dàláre ju àtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àdìṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ti ṣe jẹ́ májẹ̀mú tuntun tó bá gbogbo májẹ̀mú gbanijẹ́ ni. Oore ọ̀fẹ́ àtàánú àtọ́jú rere, ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ àti ìgbéga rẹ̀ àti tìǹyẹn gbogbo ní gómìnà bẹ́ẹ̀ jù tí àtẹ̀wá lọ kí tó bọ̀ mọ́ rí wọn gbà. Ògo ayé mi kó tó bọ̀ bóyọ jù bó ṣe bóyọ lọ, ògo ayé mi kó tó bọ̀ mọ́ ràn bó ṣe ràn lọ, ọ̀yà ayé mi kó tó bọ̀ fọ̀ ní ògo bó ṣe gbọ́ lọ, ẹ̀rí ayé mi kó tó bọ̀ kún fún ògo àtàwájú bó ṣe kún fún ògo látọwà ọlá rẹ̀ àti ìwà títóbi rẹ̀ lọ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mẹ́ta lọ́kan ayérayé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ni, èyí tí ṣe jẹ́ májẹ̀mú tuntun ni, èyí tó bá mo ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni, Olúwa àìtí òṣì ìbọkàn mẹ́lẹ̀ yẹn onímọ̀ obìnrin fún ó yá ṣiṣẹ́ fún mi nínú rẹ̀. Yà gbogbo tí sàwọn àkọsílẹ̀ mi búburú àdá gbogbo tí a ti kọ́ nípa mi ni, àbí ìta ní bọ́ ọkọ àbí ìta tó kọ́ àbí ìta tó lè mọ́ ọkọ ni, ó yá gbogbo ẹ̀kún òdì pé parí àti ohun tá a kọ àti ibi tá a kọ́ sí àtọwọ́ tí kò àtọwọ́ tá a fi kọ́ àti ẹtí mìíràn àti ohun tá àwọn tí bẹ lọ́wọ́ gbogbo ẹ̀yà kún òdì pé parí ní orúkọ Jésù Kristi. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ti ṣe jẹ́ májẹ̀mú tuntun ni, ìtọ́ba mo ti ṣe májẹ̀mú gbanijẹ́ tí kò sí ìrùbà tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀ ni, ìtọ́gbó ìbàlájà tàlàfẹ́ àwọn láàrin wa àti ènìyàn ní gbogbo ni, Olúwa
Olúwa àríyá ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi ẹ̀yà kí ni gbogbo tí sàwọn àkọsílẹ̀ mi gbogbo rẹ̀ àdára gbogbo èyí tí a ti kọ́ nípa mi àbí tá a kọ́ lọ àti tá a tún lè mọ́ kọ́ nípa mi àyè mi ọ̀fẹ́ mọ́ àníbo la kọ́ sí kiri tá a kọ́ àbí àwọn wo ni wọ́n kọ́ àti ohun tá a kọ́ nu àti wọ́n ti kọ́ àti ohun tí wọ́n fi kọ́ àti tí bẹ́ẹ̀ àti àwọn tí ń bẹ lọ́wọ́ gbogbo wọn kí wọ́n di pípa ní orúkọ Jésù Kristi àgbo kí wọ́n di pípa ní orúkọ Jésù Kristi èrè bọ́bẹ̀ àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ nìkan fáwọn ènìyàn Olúwa àìsí ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní tí kọ̀pútà bá gbó májẹ̀mú balẹ̀ jẹ́ ni èyí kò sí ìrùbọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ mọ́ ni Olúwa ṣe ìrùbọ̀ mi fún mi rẹ̀ ní orúkọ Jésù ọ̀yà ṣe ìrùbọ̀ mi fún mi ní orúkọ Jésù nínú rẹ̀ ọ̀yà àríkè gbogbo àwọn ọkọ̀ tó wà nínú ayé mi tí ò fòkà àti fọlọ́run tí wọ́n lòdì tí ò nífẹ̀ẹ́ sí àyè tí ò bu ọlá fún Ọlọ́run ẹ̀yà ti kúkú ti bá ti kúkọ ya wọn kò ní ayé mi mo fẹ́ mọ́kọ ya palẹ̀ mọ́ kò ní ayé mi ọ̀yà rú wọn dànù kọ dáná sọ kọ́mọ̀sì kúkọ ẹyọ kan ọ̀yà fọ̀ dànù kọ ọ̀yà ìpọ́pátá kọ́mọ̀sì kúkọ ẹyọ kan ọ̀yà sọ bí ti mẹ́pátá fún ògùn àti ìlú rẹ̀ ayé mi ọ̀yà kwakún fún mi mọ́ kwakún fún àmì mọ́ pátá nínú ògùn àti láti wà rẹ̀ àní gbogbo ọjọ́ ayé mi kí mọ́jọ́ wà mú yọgàn ìdùnnú àwòkọ́ṣe àtàpẹ̀rẹ̀ fún Ọlọ́run aláyẹ ẹni tí wọ́n mọ̀ fọwọ́ rẹ̀ sọ ẹ̀ nígbà gbogbo tó sì mọ̀ fi hàn nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi títí ìjọba ọ̀run sẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àníṣe kí ló tó àti ìmọ́lẹ̀ iyọ̀ rere àti àwòkọ́ṣe àtàpẹ̀rẹ̀ nígbà gbogbo gbogbo níbi gbogbo fún ènìyàn gbogbo àìníkùn mẹ́rin àgbàdo ayé níbi kíbi ó kọ̀ òkèèrè jẹ́ kẹsẹ̀ mi lè tẹ̀ bàbá ọ̀yà àyèrè mo ké olú orúkọ tí Jésù Kristi èrè bọ́mi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sán ní káfà àti ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun rẹ̀ àìjọ bá gbogbo májẹ̀mú bàjẹ́ ni tí kò sí ìrùbà tuntun náà lẹ́yìn rẹ̀ ni àlùkò yà ṣe fún mi nínú rẹ̀ yà tó tàṣí wọn látọ̀bọ̀ dàmí láàrin bó ti dàmí láàrin lọ àtúbọ̀ dàmí láàrin bó ti dàmí láàrin lọ yẹ kí mo ní ìdàlá ìgbà bó ṣe ń gbà lọ kí tó bọ̀ dé ìdàlá ìgbà bó ti dé ìdàlá rẹ̀ lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ní gbogbo ní gbogbo nínú gbogbo bá ti wọ́n ṣe ẹ̀yà tó bọ̀ dàmí láàrin bó ti dàmí láàrin kí tó bọ̀ ìdàlá ìgbà bó ṣe ń gbà lọ kí tó bọ̀ dé ìdàlá ìgbà bó ti dé ìdàlá rẹ̀ lọ́sẹ̀ bàbá àní orúkọ Jésù Kristi èrè bọ́bẹ̀ àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ nìkan àti ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun bá gbogbo májẹ̀mú àjẹ́ ni tí kò sí ìrùbà àti ìtumọ̀ lẹ́yìn rẹ̀ ni ọ̀yà ṣe fún mi ní àkọ́tún ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ̀ ti gbéga ṣòro ìdálọ́dà láàrin rẹ̀ èyí tọ́jà àti kọ́ni ẹ̀ tọ́ka tó tóbi jùlọ ni èyí tí ebí jẹ́ ní gbogbo òrùn jù àti wájú mi fẹ́ mọ́ sára nínú ògùn náà láti tóbi ẹ̀jọ̀ lọ àrí àti tí ènìyàn gbogbo pátá yà tó bọ̀ ní wà bó ṣe rí bá lọ àti wà bá jẹ́ kí tó bọ̀ ní wà bó ṣe bá lọ ìtọ́ pé èyí ní àìsí àti ọ̀rọ̀ rẹ̀ ní tẹ́tẹ́ fìdí rẹ̀ múlẹ̀ ọ̀yà jẹ́ oore ọ̀fẹ́ àánú àtọ́jú rẹ̀ náà wájà àti tí ènìyàn gbogbo àìgbéga ṣòro ìdálọ́dà láàrin rẹ̀ ọ̀yà kí tó bọ̀ ní wà bó ṣe rí bá lọ ayé mi wá kó tó mọ̀ fọ ní ògbó ṣe fọ ní ògbó lọ ayé mi kó tó mọ̀ fọ nínú oríṣiríṣi bó ṣe lọ àyè kí ló tó mọ̀ pọ̀ ní ọlá àti wàtúgbà àti bùkún àti bẹ́ẹ̀ bó ṣe bọ́ lọ àyè kó tó mọ̀ ní ògbó ṣe lọ bàbá àánú oore ọ̀fẹ́ àánú ojú rere lọ́wọ́ àti àdáre rẹ̀ àti tènìyàn gbó jẹ́ kí mo ní ọgbó ṣe gbà lọ nípa èrè bọ́mi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ kábàá rẹ̀ ni àyè tí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tọ́pọ̀ gbogbo májẹ̀mú bá nìjẹ́ ni tí kò tún ìbọn mẹ́rin Olúwa àti ìbọn ìdálẹ́ àti òrùfà àtújú àti ìrònú àti ìdẹ́gbó wájú àti wá lọ òyà ayé kó tó ọ̀fọ̀ tó gbòsìkò ògo ní fún ẹgbẹ́ ìṣe ìbábá gbá wọn láti ṣe. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ní ọ̀tún bàbá kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ètí ìgbàgbọ́ mi ò fi lè san tó fi lè ní gbogbo ju tàtẹ̀yìnwá lọ ìjọ pé ìké igbe mi níwájú lójoojúmọ́ yọmọ jẹ́ òórùn dídùn létí rẹ ìwọ ó sì mọ gbọ́ títì mi ó sì mọ dá mi lóhùn béèrè mi lọ́gán ẹ̀rí ayọ̀ mi nípa gbogbo yọmọ pọ̀ sí rere ní ọ̀tún ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wákàtí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì èmi ò lè ṣe mi láti mọ béèrè fún àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ nítorí pé kí ni èmi ò tí ì yò fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ sẹ́ olùwàtò kún mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ sẹ́ àyẹ̀tọ̀ àní ọ̀tọ̀ wàtò kún mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àyẹ̀tọ̀ kún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àìnínú rẹ àìkí mo tó lè pọ̀ sí ní agbára àti nẹ́ẹ̀mí sí rẹ sẹ́ àyẹ̀láti lè nígbàgbọ́ tó jìnlẹ̀ tó gbòòrò jù àti wá lọ àyẹ̀láti mọ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ nínú àṣẹ rẹ nínú ohun gbogbo tí ti wọ́n lọ́wọ́ nínú ẹjọ́ àti wá lọ sẹ́ ìjẹ́ pé àní gbogbo gbé ibi àti ẹ̀bẹ̀rẹ̀ nígbàgbọ́ níwájú rẹ ju àti wá lọ àní lọ́gán àní ọmọ ọjọ́ ògbó lóòrùn níwájú rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní yóò sì mọ jẹ́tẹ̀ ọgbà àìdáhùn ayọ̀ àti èsì ayọ̀ lórí gbogbo ìbéèrè mi àní lọ́gán àní mi ó sì mọ rí bá ẹ̀rí ayọ̀ mi àyè yóò tó àmọ́ olóògùn àti wá lọ yóò tó àmọ́ ògbójú àti wá lọ ní gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú ní gbogbo ọjọ́ ní gbogbo gbà Olúwa ayakunfagbà àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ ṣe Olúwa kunfagbà àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ ìyí nẹ́ẹ̀mí mi mà àti agbára mo bèrè fún lórúkọ ṣe àgbéwọ̀ mi àìkí ìgbàgbọ́ mi àti gbẹ́kẹ̀ mi nínú rẹ àti inú ọ̀rọ̀ rẹ àkópọ̀ sùn abó ti sùn lọ àkópọ̀ gbòòrò tí mo ti gbèrè àkópọ̀ gbèrè bó ti ní gbèrè lọ àkópọ̀ di gbogbo tọ́ka tó tóbi jọ tí mo ti jà tó wá lọ ní orúkọ Jésù pé àní gbogbo ibi àti ẹ̀bẹ̀ mi àní ọmọ jẹ́ ẹbọ Ọlọ́run dúdú níwájú rẹ àní bẹ́ẹ̀ ni àní yóò ti mọ ẹjọ́ tó gbà níwájú ní gbogbo ọ̀nà ìwọ tí mo fi dáhùn bẹ̀rẹ̀ mi fún lọ́kọ̀ ìgbé mọ̀ ní dáhùn yẹn gbà nígbà lọ́kàn ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ mi ní gbogbo wákàtí gbogbo ọ̀sẹ̀jú ní gbogbo sẹ́wọ̀n àní gbogbo ọjọ́ àní ọmọ ìdèmí ọmọ ìrìn ọba ètí ẹ̀rí ayọ̀ ògo mi ó sì mọ pọ̀ sí níwájú nígbà gbogbo àti rẹ̀ gbogbo sì ní wọ́n bá dá ní orúkọ kún fagbada náà kún fún ẹ̀mí mọ̀ rẹ̀ ó yá kún fagbada ó yá kún fún ẹ̀mí mọ̀ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ̀tún agbára àti lẹ́ẹ̀mí mọ̀ rẹ̀ dá Olúwa gbé wọ̀ mí ṣe
agbára inú ayé mi kò tó, iná ìmọ̀ inú ayé mi ò tó, wá pọ̀ kún mi fún agbára àti iná ẹ̀mí mímọ́ rẹ Olúwa lórí gbogbo ṣíṣe àwọn ìbéèrè mi tí mo ti béèrè lọ́jọ́ tó pẹ́ ní àbí tí mo tún béèrè lọ́wọ́ àti ìtumọ̀ béèrè lọ́gán kí n bẹ̀rẹ̀ sí rí ìdáhùn wọn kí n sì mọ rí wọn gbà kẹ́ẹ̀rí ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ lórí gbogbo wọn pápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún ayé rẹ bá gbé wọ̀ mí lódìdí mo ní àìmọ̀ ń tẹnu mọ́ àìkọ́ mi fún agbára kọ́ mi fún ẹ̀mí rẹ àyókù mi fún agbára pẹ̀lú okùn fún ẹ̀mí rẹ ní orúkọ Jésù Kristi ọ̀yá àìníjútà ìwádìí pọ̀ kún fún agbára àti ẹ̀mí rẹ ọ̀yá gbogbo tí ń ṣe ìbéèrè mi pátápátá ni àìlójó ti pẹ̀lú àti nísinsìnyí àti tútùmọ̀ bèrè ni ọ̀yá lọ́kọ̀ kébè sí ní wọn gbàṣẹ bàbá àní agbára àti ẹ̀mí rẹ mo béèrè fún ọ̀yá gbòòrò dídí iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún gbòòrò dídí ìjẹ́ pé àní nínú gbàgbọ́ mi ni àní nínú bẹ́ẹ̀ nínú àti gbàgbọ́ mi nínú àti ọ̀rọ̀ rẹ ni àní gbogbo ìbéèrè mi ọjọ́ púpọ̀ ni àní gbogbo ìbéèrè mi ìsìn ni àti gbogbo ìbéèrè mi àti tútùmọ̀ bèrè nígbà gbogbo ọjọ́ bá jù ni àní lọ́kọ̀ àní ìbẹ́mọ̀ orí dáhùn sí ìbéèrè mi gbàṣẹ lọ́dọ̀ rẹ ìjọba àní ìgbéèrè mi àní ọmọ òde tí rẹ ní kọ́kọ́ àní wo sì mọ̀ jẹ́ bọ́lọ́dún níwájú rẹ àní wo dáhùn bèrè mi ní oṣù mi wà lógún bàbá kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mọ́ rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn olódìdí àní dẹ́mi mímọ́ àti agbára lórúkọ agbóhùn mi bọ̀dá àtàwọn kò lọ àní gbogbo béèrè mi ọjọ́ pípẹ́ ni àti béèrè mi ti ṣiṣẹ́ ni àti tó túnbọ̀ bèrè orúkọ ọjọ́ sọ̀rọ̀ sí èyí dáhùn lọ́gọ́ ya pé sí ní wọn wọ báyìí àní tó rọ pé èmi gbà gbogbo ti bàbá ọdún ọ̀rọ̀ rẹ ni olúwa kún mi fún agbára àti ẹ̀mọ́ rẹ ni olúwa àní gbogbo dáhùn béèrè mi ọjọ́ pé ni àti ṣiṣẹ́ ni olúwa àkọ́bẹ̀sì jẹ́ kọ́bẹ̀sì bẹ̀rẹ̀ sí ní wọn wọ báyìí ẹ̀yà kọ́bẹ̀sì ní gbogbo wọn báyìí ẹ̀yà àgbọ̀ kọ́bẹ̀sì mi lọ́ba àní kọ́bẹ̀sì jẹ́ kọ́bẹ̀sì já sí ẹ̀rí rere àti tó lóga tó lógo tó tóbi jùlọ bàbá kún mi fún agbára ńlá kún fún ẹ̀mọ́ rẹ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mọ́ èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lójijì èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lójijì wọ́n abá tó bẹ̀rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta ayẹyẹ kọ́ mi fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ bí mo ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ ọ̀yá èrè ayọ̀ kó tó bọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ ìkórè ayọ̀ kó tó bọ̀ jẹ́ tèmi jẹ́ tèmi ìgbéga ayọ̀ kó tó bọ̀ jẹ́ tèmi nítorí pé èmi gbàgbọ́ nínú rẹ mo ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ kọ́ mi fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ ọ̀yá oréré kọ́bẹ̀sì ti ṣe fún mi láì mú làálàá kankan dání gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé baba akọ̀tún agbára tí ẹ̀mọ́ rẹ mo bèrè fún yàgbé wọ̀n lódìdí èmi àyè bàbá yà kún mi fún ní ẹ̀mí mọ́ kún fún agbára rẹ sẹ́ ní orúkọ Jésù Kristi ọ̀yà àti gbogbo tó fi jọ́ ti wá pàtó jọ́ ọ̀yà oríire ayọ̀ ọ̀yà kọ́bẹ̀ ti gbígbé ṣe fún ọba tá a jù àti wá lọ àyè àṣẹ kọ́bẹ̀ ti tètè kọ́ ọba tá a jù àti wá lọ àyè gbogbo ọ̀nà ọ̀yà ìrànwọ́ ìkọ́bẹ̀ ṣe oríṣiríire gẹ́gẹ́ bí àṣẹ àjọ̀rọ̀ rẹ tó pé èmi gbàgbọ́ nínú èmi sì gbàgbọ́ ní ọ̀rọ̀ rẹ olúwa agbára kọ̀tún iná ẹ̀mí àkọ́tún ẹgbẹ́ wọ̀ mi ọ̀yà kún bá pọ̀ kún fagbá àti ẹ̀mọ́ ní orúkọ Jésù Kristi ọ̀yà àṣírí ayọ̀ ọ̀yà kọ́bẹ̀ ti tètè kọ́ ọba tá a jù àti wá lọ ọ̀yà àrí ayọ̀ bí akótó gbèrè tó sì mẹ́rẹ̀ lọ ọ̀yà ní olóore ẹ̀yà kí wọ́n pọ̀ sí nígbà bóṣà sí máa lọ ọ̀yà ní ìgbéga kí wọ́n pọ̀ sí àti máa lọ ní orúkọ Jésù Kristi àní gbogbo ìdáàbò ya kótó yọrí síbi síbi yọrí síbi wájú àti pátá lọ àní kótó wọn gbòòrò síbi gbòòrò fún rere lọ olùwàkùn fagbára olùwàkùn fẹ́ mi mímọ́ olùwàkùn fagbára olùwàkùn fẹ́ mi mímọ́ èyí dàbí mímọ́ àti kàtàgbà tó wà ní mo fẹ́ gbòòrò lódìdí èyí dàbí mímọ́ àti kàtàgbà tó wà ní mo fẹ́ gbòòrò lódìdí ọ̀yà tó mú mi gbòòrò fún rere nípa agbára àtàṣẹ àní kótó wọn gbòòrò sí fún rere nínú ọ̀là àtìwájú àti wá lọ olùwàkùn fagbára olùwàkùn fẹ́ mi mímọ́ olùwàkùn fagbára olùwàkùn fún ẹ̀mí àtàgbàrà tẹ́lẹ̀ orúkọ Jésù Kristi oríire gbogbo yà àkótùbọ̀ tòmí lọ́wọ́ àkótùbọ̀ tèmi lọ́wọ́ àkótùbọ̀ ní ọgbà láti wá gẹ́gẹ́ bí àṣà àtìlérí àti májèmú rẹ ni olùwàkùn fagbára tẹ́lẹ̀ ìmọ̀ rẹ ṣe ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá ìwọ ni àpáta ayérayé iná àtàrà jónirun ni ìtẹ́nikẹ́ni bá kọlu afọ́tútù etí wọ́n bá kọlu alọ́lùlú wọ́n lọ sí ń jó gbogbo tí ń ṣe ọ̀tá àti gbogbo agbára wọn pátápátá ẹ̀yà kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ sọ mí di iná àti ara jónirun nínú rẹ̀ èyíkéyìí tó bá kọlù mí kọ́mọ fọ́ tuntun èyíkéyìí tó bá kọlù kọ́mọ lọ lulú àti jíjó orun kọ́mọ ti jíjó orun fún mi láì mú ìnira kankan dání gbogbo tí ń ṣe ibi gbogbo tí ṣe ìkórajọpọ̀ Sátánì àwọn ènìyàn àwọn ẹni bẹ́ẹ̀ ni búburú ni bí a ṣe ń jáde ní ọ̀sẹ̀ táwọn ọ̀sẹ̀ tuntun mìíràn lọ bá a ṣe ń palẹ̀mọ́ láti wọ ọ̀nà ọdún tuntun lọ Olúwa túbọ̀ sọ bí di àpáta ìjìnbolo iná àtàrà jóorun nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lò láti mọ jóorun tí ó gbogbo ti Sátánì àtàrí kékeré gbogbo tí ń ṣe ibi àwọn ìkànnì ègún ègbà àti májẹ̀mú gbogbo pátá ogun ẹ̀jẹ̀ gbogbo èyí ò kó wù kó lè jẹ́ tàdúgbò ní ti àgbègbè ní torílẹ̀-èdè ní tìjọ́ ní ti àwọn ọmọ tàwọn tí ilé bàbá ti ilé ìyá ní ti ẹbí ni Olúwa sọ bí di àpáta tó gbóná àtàrà jóorun nínú rẹ̀ kó mi fagbá àti ẹ̀mọ́ rẹ̀ àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára tí ẹ̀mọ́ ni mo bèrè fún agbóhùn olódìdí ìwọ sáyìn àpáta ayérayé ni ìjẹ́ pé ẹnikẹ́ni tó bá kọlu àfọ́sọ ẹnikẹ́ni tí wọ́n bá sì kọlu àlọ́ lóró ìwọ sáyìn iná àtàràjọ lóró ni èyí tí orú gbogbo tí ń ṣe ọ̀tá àtàwọn ibi wá gbogbo rún bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára nínú rẹ̀ tó sọ méjì àpáta àdìgbò iná àtàràjọ lóró nínú rẹ̀ sẹ́ nínú rẹ̀ tó sọ méjì àpáta àdìgbò iná àtàràjọ lóró nínú rẹ̀ sẹ́ ọ̀yà gbogbo ẹnikẹ́ni yóò kọ́ àṣẹ bẹ́ẹ̀ yóò kọ́ tó bá kọlu mi fún mi ni àìkọ́mọ fún tuntun láti àtúnṣe kankan ọ̀yà àìníkẹ́ni tó bá lójú bẹ́ẹ̀ àìkọ́mọ ti kọlu fún mi àìkọ́sí bẹ́ẹ̀ ti lọ ló pátá láti àtúnṣe kankan àìkọ́mọ ti jẹ́ ohun tó fún láì mú ìyàkọ́ dání Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ agbára tẹ́lẹ̀ mọ́ra mo fẹ́ agbó wọn lódìdí agbára tẹ́lẹ̀ mọ́ra mo fẹ́ agbó wọn lódìdí ọ̀yà ní orúkọ Jésù Kristi gbogbo sísí tẹ́lẹ̀ àti àjọ òkun gbogbo ọ̀yà gbogbo kí wọ́n ti kọlu àti lọ lórí fún mi pátá àìkú wọ́n ti jọ́ fún mi pátá àyè tí ègbó tí èpè tí bá jẹ gbogbo àyè tó gbọ́ ẹ̀jẹ̀ gbogbo èyí òkò òjẹ́ tàlá gbogbo tàgbègbè tàwùjọ tilé baba tilé yàrá tí agbègbè jẹ́ ìjòlú ni Olúwa gbogbo kí wọ́n ti kọlu kó sì fi jòlú pátá fún mi sẹ́ Olúwa kún fún ẹ̀mí àtàgbà sọ́bìjà pátá ti gbòdú rẹ̀ èyí náà àtàjọ nínú rẹ̀ sọ́bìjà pátá ti gbòdú ẹ̀yìn àtàjọ jútà àtẹ̀wá lórúkọ Jésù Kristi ẹ̀yà àìkí gbogbo tí ń ṣe àwòkọ̀ àwọn kan sátánà àtàrí kéré gbogbo wọn ẹ̀yà kí wọ́n ti kọlu àti lọ́ọ́ ló fún wọn pátá àìkí wọ́n ti jíjọ́ òtó fún wọn pátá èké tó bá kọlu ẹ̀yà kọ́mọ fọ́tú tó pátá àìrí pé wọ́n ti gbogbo rẹ̀ àbàtì rẹ̀ kún fún àbàtì rẹ̀ wọ́n aṣọ nígbà ṣe lórí wọn pátá ẹ̀yà sọ nígbà àbàtì láti mọ̀ jáṣe tó jáṣe lórí wọn sọ bí ti ní àtàjọ láti mọ̀ jáṣe tó jáṣe lórí gbogbo tí àwọn ilé gbogbo pátá olùkún fún àbàtì náà ìmọ̀lẹ́sẹ̀ lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún ní ọ̀tún Olúwa gbé wọ̀ mí lódìdí sọ mí di ẹrù bàbá ẹrù àti jìnnìjìnnì bàbá jìnnìjìnnì tó ń gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi nítorí pé ìwọ sáà ní ẹrù náà àti jìnnìjìnnì náà tí gbogbo tí ń ṣe ọ̀rọ̀ àti jìnnìjìnnì gbogbo mi Olúwa ẹnikẹ́ni kò tún sílẹ̀ yọmọ ẹnikẹ́ni tó bá tún wá pẹ̀lẹ́ ní kì í sún kì í rẹ̀ tó bá tún fẹ́ dìde ìyọlẹ́nu mìíràn fún mi kó bẹ̀ ṣubú sínú mọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kó bẹ̀ sí mọ ìjẹ́lá mi ó kó sì mọ ìjẹ́lá ní àjẹrù ibi ó ti wù kí wọ́n pọ̀ tó Olúwa kọ́ mi fún agbára àti lẹ́mìí mìíràn rẹ̀ sọ bí ti ẹrù ńlá àti jìnnì lẹ́nu rẹ̀ ètí gbogbo tí ń ṣe gbogbo àti jìnnì tó pé ìwọ ni Ọlọ́run ẹrù àti jìnnì ìwọ sì ní gbogbo ìgbẹ́kẹ̀lé àti ètí àtagbára mi àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti lẹ́mìí mìíràn rẹ̀ mo fẹ́ agbóhùn lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára dé àkọ́tún mo fẹ́ agbóhùn lódìdí ìwọ Ọlọ́run ẹrù àìtó gbogbo tí ń ṣe gbogbo mi jìnnìjìnnì àìtó gbogbo tí ń ṣe gbogbo mi Olúwa ayá sọ mi di ẹrù láti jìnnì rẹ̀ pàpàdà àti wá lọ ayá sọ mi di ẹrù láti jìnnì rẹ̀ pàpàdà nínú rẹ̀ àti wá lọ àìláti mọ gbogbo tí ń ṣe gbogbo mi àìláti mọ gbogbo tí ń ṣe jìnnì gbogbo mi àìjẹ́ pé ẹnikẹ́ni ò tó sí àṣeyọrí lẹ́nu mọ́ àbí owó ṣe tèmi àṣeyọrí lẹ́nu mọ́ àìlékẹ́ni tó bá ṣèṣe láti máa dán òwe pé àìlówó alágídí kì í gbọ́ kì í gbà bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ akọ́bẹ̀rẹ̀ sí mo ìjẹ́ láàmú yó àkọ́bẹ̀rẹ̀ jẹ́ láàjẹ́ ọ̀run ẹni yóò kó òun kọjá bí yóò kó òkun wọn bó oṣù kó òkun wọn pọ̀ tó kò sí ọ̀tọ́ kan mẹ́ Olúwa ẹ̀yà sọ mi di ẹrù láti jìnnà ní ọ̀pátá àní gbogbo ẹnikẹ́ni tó bá tún sọ pé àní ayọ́lẹ́rẹ́ ní àfúnjá ni àtọ́fẹ́ jùlọ ayé mi sẹ́ òyà ànígbà tí wọ́n bá yọ lọ́kọ́ àìpọ́ ọmọ sá eré àṣà wọná eré àṣà gbọdánù àìlọ́nà méjì ìyá ọmọ sábàdà bàbá àìkọ́mi fún agbádá sẹ́ ẹ̀yà kún fún ẹ̀mọ́ rẹ̀ sọ mi di ẹrù láti jìnnà ní ọ̀pátá àní fún gbogbo àwọn oníbà wọn kan ìyá rẹ̀ gbogbo lónìí ǹjẹ́ pé ànígbà tí wọ́n bá yọ lọ́nà kan gẹ́gẹ́ bí oṣù wà ní àwọn láti fi di rẹ̀ múlẹ̀ nípa ṣe ọ̀rọ̀ rẹ̀ ni orí àríwọ́ mọ̀ sálọ́nà méje àìní pátápátá àìní ọkọ̀ ojú sọ̀rọ̀ ṣe èrè àsáwọ̀ náà èrè àsásọ apá ẹ̀sẹ̀ àtẹnu orí àríkó dẹ́pà ọkọ̀ bẹ̀ sísá ní orúkọ ojú sọ̀rọ̀ ṣe ẹ̀yà kún fún agbádá ẹ̀yà kún fún ẹ̀mọ́ rẹ̀ ẹ̀yà kún fún agbádá sọ̀rọ̀ mẹ́ sọ́mi tí ẹ̀rù láti jìnnà ní ọ̀pátá ojú ojú sọ̀rọ̀ ẹ̀ríkẹ́ni tó bọ̀ sí àṣeyọmí láàbí okó ogun ẹ̀sìn tèmi lẹ́nu mọ́ ẹ̀ríkẹ́ni tó wá tún dìde àṣeyọrí ṣe orí àmúyọ́bẹ̀rẹ̀ sọ́wọ́ àkọ́bẹ̀ sí mẹ̀jẹ̀ láàmú okó ẹ̀sìn náà jẹ́ ọ̀rọ̀ àkọ́mọ tó tún kò tó ń gangan kó sì mọ̀ pàṣẹ ẹ̀sùn àwọn tó jẹ́ pọ̀ mọ̀ pàṣẹ gẹ́gẹ́ bí àṣẹ àti ọ̀rọ̀ rẹ̀ orí àṣọmi tí látàdúró àtẹ̀rù láàmú àti jìnnà ní ọ̀pátá tó fún àlọ́ orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo ọ̀rọ̀ ní pé ìwọ dá mi tògótògó ìwọ kò dá mi fún ìyàjẹ́ orí gbogbo ìwọlé lè jáde mi ìbùkún ni orí gbogbo ojú ayé mi ìmẹ́mọ̀ orúkọ ni ìdí ni mo ṣe ń tẹnu mọ́ wàá túbọ̀ kó mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ sí bí mo ṣe ń jáde nínú ọ̀sẹ̀ tí mo wọ lọ́sẹ̀ tuntun mìíràn lọ yà jẹ́ kí n lè rí gbogbo ibikíbi tó bá kù sí ìyẹn ògo mi ìrírí ayé mi àwọn ẹ̀tọ́ mi àwọn ìpín mi gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ìṣáájú ni yà jẹ́ kí n rí gbogbo wọn papọ̀ pátá láì gbọ́ ẹyọ kan tẹ́lẹ̀ kọ́ mi fún agbára tí mo rí gbogbo ẹ̀ kó di gbígbà fún pátá kó sì mo jí lò fún mi nínú ayọ̀ àlàáfíà mi gbogbo àtúntò àti ìdẹ̀ra rẹ láì múnira kankan dání orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà ìmọ̀lẹ̀ mo bèrè fún bàbá gbé wọ̀ mi nítorí pé ọ̀rọ̀ ẹni pé ìwọ dàbí togotogo ni ìwọ kò dá mi fún ìyàjẹ àdé ọ̀rọ̀ ẹni pé ìbùkún ni fún mi ní gbogbo ọ̀nà mi ní ìwọlé ìjà mi ní ìrìnàjò gbogbo ire àìní tèmi ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ agbára àti náà ìmọ̀lẹ̀ ní ọ̀tún ya gbé wọ̀ mi lódìdí ní orúkọ Jésù mo bèrè fún àkọ́tún agbára tí wọ́n ya gbé wọ̀ mi lódìdí àìní ọ̀sẹ̀ jáde nínú ọ̀sẹ̀ tí wọ́n wọ̀ ní ọ̀sẹ̀ tó mi náà lọ́dọ̀ ó yá àìní gbogbo tí ṣògùn mi pápátá àìní gbogbo tí ṣe láti pè mí pápátá gbogbo tí ṣe ayé mi pápátá àìní gbogbo tí ṣògùn àwọn ọ̀rẹ́ ìṣàjú nínú ìrọ̀ mi pa gbogbo olúwa àìní tó kọjá tẹ̀lé àgbẹ̀ kojú bá fún pátá báyìí àìní orúkọ Jésù agbára tí wọ́n ya gbé wọ̀ mi lódìdí àìní tẹ̀lé lẹ́yìn pọ̀ ẹ̀kọ́ gbogbo kojú bá fún pátá gbogbo ẹ̀tọ́ mi tó ti bọ́ láàdì àìní ọ̀tọ́ mi ti gbé láàdì àìní ọ̀tọ́ mi ti gbé láti jókòó láti gbé ọwọ́ lé lórí àìní tẹ̀lé gbogbo kojú bá fún pátá lórúkọ Jésù agbára àti lẹ́mìí mímọ́ ni mo béèrè fún ọ ya gbé wọ̀ mi lódìdí agbára àti lẹ́mìí mo béèrè fún ọ ya gbé wọ̀ mi lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ọ ya gbé wọ̀ mi lódìdí àìní gbogbo tí ṣe ìtọ́bi àti pébè àti rẹ̀ mi gbogbo tí ṣògo mi àìní gbogbo tí ṣògo àwọn ọ̀rọ̀ ìṣàjúdù rẹ̀ bí ọjọ́ kọ́lẹ̀ èyí tí mo sọ fún kóta àwọn ogún mi ni àìní gbogbo tí ṣàwọn ìtọ́ ìfún pátá ìlú orí àtẹlẹ àìpótúgbà fún pátá ìgbà pátá ìjọ lọ́rọ̀ àìpótúgbà jílò fún nínú ayọ̀ àlàáfẹ́ ìfọ̀kànmá àtẹ̀mí gbogbo èyí tí wà sí ìrànlọ́wọ́ àti ìgbéga rẹ̀ láì múni àkàndá ni olú akúnfàgbà àti lẹ́mìí mọ̀ rẹ̀ sí àgbà tí lẹ́mìí àwọn agbó wọ̀n mi rẹ̀ àgbà tí lẹ́mìí obìnrin agbó wọ̀n mi rẹ̀ agbógbó tí sáwọn ìtọ́ mi gbó mi pé mi ayé ìrọ̀ agbègbè àìtẹ́lẹ̀ gbọ́ àpótúgbà fún àpótúgbà jílò fún mi láì múni àti ìdààmú kan láti àìtẹ́lẹ̀ gbọ́ àpótúgbà fún àpótúgbà bá tó fi jọ lọ́rùn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ rẹ sáàdì wípé kiri èmi ọmọ lékèsà èmi kò ní jẹ́ nílẹ̀ orí lèmi ọmọ jẹ́ èmi ò ní jẹ́ rù ìdí ni mo ṣe pariwo kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ìkọ́ọ̀rẹ́ ayọ̀ tó kún ọ̀pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti wájú bàtà agbára rẹ àní tó àìṣẹ́ pàdé àpọ̀ṣe àkọ́bẹ̀sì ti kó fún gbogbo agbára tó fi dọ́lọ́ láti àkókò àti sí lọ àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dà olùwàtò ọgbọ́n wọn mi jà tí wọ́n lọ rántí ọ̀rọ̀ rẹ̀ orí lè bẹ́ẹ̀ mọ̀ jẹ́ èmi kì yóò jẹ́ ru orí èmi ọmọ lékè sáà ni àyè èmi kì yóò jẹ́ nílẹ̀ èmi ẹ̀ mọ̀ gbèrè bẹ́sẹ̀ mọ̀ pọ̀ sínú rẹ̀ ní ojoojúmọ́ ni àyè èmi kì yóò jẹ́ kú rárá ọlọ́run ayérayé rántí ọ̀rọ̀ sáàdì kébé ọmọ mi ọmọ kébì kí láti mọ bí sí ni àyè kí sì mọ rẹ̀ sí ni kí sì mọ gbé ilẹ̀ lórí rẹ̀ ètí mo ṣe kó àkọ́tọ́ agbára tí mo yà gbé wọ̀m lódìdí àkọ́tọ́ agbára láti fìjọ́ rẹ̀ múlẹ̀ lọ́yà gbé wọ̀m lódìdí ìkọ́ọ̀rẹ́ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ètò fọ́pọ̀ ọ̀dùn kó ògo ọlá àti àti bàtàgbọ́ra rẹ̀ ẹ̀ àgbẹ̀bẹ̀ sí ní kún wọn báyìí ní àlejò àìṣọ́pàá ní àkọọ́lẹ̀ àṣẹ tó bẹ̀ ìtáyẹ̀ kò ní sí láti gbà bàbá kún fàgbà àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ olá kún fàgbà àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ olá kún fàgbà àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ayá kún fàgbà àti nẹ́ẹ̀mí rẹ̀ àní kóòrè àìlọ́pọ̀lọpọ̀ àní tó àìṣọ́pàá ní àkọọ́lẹ̀ àṣẹ ètò fọ́pọ̀ ìbùkún ògo ọlá àti àti rẹ̀ ẹ̀ akọ́bẹ̀ sí kún fún báyìí akẹ́bẹ̀ sí wọn kó báyìí akẹ́bẹ̀ sí wọn kó báyìí ní gbogbo ọ̀dọ̀ akẹ́bẹ̀ sí wọn kó báyìí àìtọ́bẹ̀ ìtáyẹ̀ kò ní sí láti gbà olówó adébẹ́ pé àmọye gba àwọn ènìyàn gba àwọn ènìyàn àìwọ́n mọ̀ ìjàmbá nínú ayé tí wọ́n sì mọ̀ gbà yín padà rere olá kún fàgbà àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ olá kún fàgbà àti nẹ́ẹ̀mí rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ àwọn agbó wọn lódìdí iná mi àti agbára rẹ̀ àwọn agbó wọn lódìdí ìkórè àìtọ́ ká tóbi ọ̀tọ̀ lẹ́gbẹ́ tó lóde wọn ni ìtọ́fọ́ pọ̀ ìbùkún ògo ọlá àti gbéga ṣírí rẹ̀ wọn láti pàṣẹ dáadáa àjọ lọ́dà rẹ̀ àyẹ̀ pé nígbà gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èmi ọmọ pọ̀ sí fún rere ni èmi ọmọ bí ṣe ìgbésí mọ́ rẹ̀ sí ni èmi ọmọ fọ nínú ògo sáà ni bẹ́ẹ̀ ni orí èmi ọmọ jẹ́ gbọ́ mi ò ní jẹ́ ìdálẹ́ àyẹ̀ bẹ́ẹ̀ sàtìmọ́ lẹ́kẹ̀ẹ́sì àyẹ̀ mi kò jẹ́ ìdílé ọlọ́run ya kún fáwọn àti ẹ̀mọ́ rẹ̀ ìkórè àìlọ́pọ̀lọpọ̀ ìtọ́fọ́ pọ̀ ògo àti bùkátà àti gbéga ṣírí dáadáa rẹ̀ àìní tó àìsàn ayọ̀ kékeré bẹ̀rẹ̀ sí kọ́ báyìí àìní orúkọ Jésù Kristi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí wíwà àti àti ìdíra rẹ̀ akọ́sì méjì lófin nípa gbàjà ṣe rẹ̀ kó gbogbo ògbó sì méjèèjì méjèèjì rẹ̀ olùwàkúnfàgbàrà ayakun agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àwọn ọmọ ẹ̀yìn àpọ́sítélì ń gbà ní wọ́n képe ọgbọ́ títí wọn rúdurùdu ayé wọn ó dópin àlàáfíà dé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí fún rere àyè bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n fún rere ẹnikẹ́ni sì ní dá wọn dúró mọ́ èmi náà képe ní òwúrọ̀ yìí dá mi lóhùn béèrè mi látòrí tèmi mọ̀ rẹ wá Olúwa mìíràn lórí ọ̀rọ̀ ayé mi gbogbo tí ń ṣe rúdurùdu ayé mi kó dópin pátápátá ayé mi kó bẹ̀rẹ̀ sí pọ̀ sí fún rere kó bẹ̀rẹ̀ sí gbìnrẹ̀ sí fún rere àbí kò yọ ni àná àwọn ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìkùnsínú dé wàhálà dé àgbọn ẹni yẹn dé képe Ọlọ́run nígbà tí wọ́n képe Ọlọ́run ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n mọ̀ wọ́n sì gbé gbèsè lórí gbèsè àwọn tó képe Ọlọ́run nígbà tí wọ́n képe Ọlọ́run Ọlọ́run bá wọn dá sí
ìlọ́fà ìgbọ́wọ́lé tí wọ́n gbé wọlé àwọn yẹn kí n tó wá sí lẹ́yìn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní rere nígbà tí wọ́n tó ń pọ̀ sí àyè tó ń gbà wọ́n sí láti mọ̀ ṣe rere èso nígbà tí àyè tó ń pa ìgbà wọ́n sí àwọn èèyàn tó ń kọbi ara sí wọn yẹn ni pé àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ wọn láti mọ̀ gbàrí láti mọ̀ fún wọn láti mọ̀ sí wọn lórí láti mọ̀ gba Olúwa ní olùgbàlà rẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọn náà bá ké pé Ọlọ́run tó lọ́n bá dá sí tiẹ̀ náà tó fi òpin sí rúdurùdu ayé rẹ̀ o ò nídìí àti mọ̀ pariwo lálálálá ó rí pé ọ̀rọ̀ kan lásán àwọn èèyàn kan mọ̀ sùúrù bọ́ ni láti mọ̀ ti pàṣẹ rẹ̀ gba Kristu lólúwa tó olùgbàlà ọwọ́ àmọ́ pọ̀ sí fún rere ní ojoojúmọ́ wo jẹ́ kọ́rọ̀ ìkó yí ọ tí ọba wa yọ ń gbaná láti mọ̀ gbà fèmí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá èmi náà képe gẹ́gẹ́ bí àwọn àpọ̀sẹ̀ ìgbanisẹ̀ képe nígbà tí irú ìkùnsínú dé wàhálà dé láàrin wọn ó ṣùgbọ́n títí wọn ó sì fòpin sí gbogbo òrùkùsínú yẹn ìgbésẹ̀ tí wọ́n gbé ó jẹ́ kí wọ́n rí gbé bẹ́ẹ̀ ni àní ìtẹ̀síwájú dé bá yẹ wọn èmi náà ni ó yá èmi náà képe ọ̀dá sí tèmi náà gbogbo tí ṣe rúdurùdu láyé mi nínú iṣẹ́ mi ó yá àdìkó dópin nínú ilé mi kó dópin gbogbo ìṣẹ́ mi kó dópin ìtẹ̀síwájú rere ìdàgbàsókè rere ó yá kó bẹ̀rẹ̀ nínú ayé mi gbogbo ibẹ̀ tí ní pọ̀ sí fún rere ní gbogbo tí wọ́n bá tó fi jọ lọ́rùn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìníbi kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn àpọ̀sẹ̀lẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ nígbà ẹni àìnígbà tí ròdòdó àìníkùsùn ní sáàrin wọn ìwọ Ọlọ́run gbọ́ títí wọn àìní òtí fòpin sí ròdòdó ti bẹ láàrin wọn òun gbọ́dọ̀ àfi àjọba àìní àwọn òṣèlú ìwọ òjò kí wọn rí pé Olúwa ó sì mú wọn pọ̀ sí fún rere òtún mú káyọ̀ kọ́ mọ̀ gbà wọn fún rere èmi náà ní orúkọ Jésù èmi náà kẹ́kọ̀ọ́ yóò rọ̀ yó èmi náà kẹ́kọ̀ọ́ lónìí o Olúwa àtòrí tèmi wọn bàbá àní dìde lórí ọ̀rọ̀ ayé mi Olúwa mìíràn lórí ọ̀rọ̀ ayé mi Olúwa gbọ́ tèmi náà ẹ̀yà tàbí náà lọ́gọ́ ní orúkọ Jésù àìnígbà ayé mi àìní ṣọ́ọ̀ṣọ́ ọjọ́ mi ni àìní gbogbo tí ń ṣe ìpátá ní ilé mi ni gbogbo tí ń ṣe ròdòdó àìkótó pàpátá ní orúkọ Jésù àìgbogbo tí ń ṣe ìkùnsó àìkótó pàpátá gbogbo tí ń ṣe ìdàrú àìkótó pàpátá ọjà àlàáfíà àríwákọ̀ àjọba ní orúkọ Jésù ìtẹ̀síwájú ní orúkọ jọba ní orúkọ Jésù àìtẹ̀síwájú wọn dé bá ayé mi kó dé bá ṣe tó kó dé bá sojú mi kó dé bá gbòòsì tó wáyé ní orúkọ Jésù àyẹ̀kí bá bẹ̀rẹ̀ sí ní wà mú mi pọ̀ sábà mú mi pọ̀ sábà mú mi gbèrè sí gbilẹ̀ sí fún rẹ ní orúkọ Jésù àgẹ́gẹ́ bó ti mú àwọn ọmọ yìí pọ̀ sí lọ́jọ́ kẹrẹ́ àná fún rẹ ní àìtó mú gbèrè sí fún àmì lọ́jọ́ wọn ní fún rẹ ní ètò mú káyìí kó tó wọn gbà wọn sí fún rẹ ní ìgbà wọn ní olùwàdé pé ọ̀pọ̀lọpọ̀ àríwọ̀ bẹ̀rẹ̀ títí pàṣẹ wọn gba Kristu lọ́wọ́ àti bẹ́ẹ̀ ni olùwàdé bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ náà pọ̀ sí fún rere lábẹ́ sí bẹ́ẹ̀ gbèrè sí fún rere lábẹ́ sí mú káyìí kọ́ mọ̀ gbà mí fún rere sí ọ̀tún ló gbọ́ pọ̀ àyẹ̀tò àti wà lọ bàbá àyẹ̀ mi náà képe o gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbà àpọ̀sẹ̀ ìgbà ẹ̀sìn képe ọ̀sẹ̀ lórúkọ Jésù adáhùn bèrè tèmi náà àgbẹ̀kọ̀ sí àwọn olóògbé àyẹ̀ lórúkọ Jésù rẹ̀ gbogbo tí ń ṣe lódùdú ayé mi àgbogbo tí ń ṣe dàbúrò ayé mi àgbẹ̀kọ̀ ṣẹ̀ṣẹ̀ àbíṣe ọjọ́ mi àbílẹ̀ mi àbílẹ̀ òṣèlú mọ́lẹ̀ ẹ̀ àìkótó kọ̀ pátápátá ìgbésẹ̀ tó yẹ kí ẹ̀ bá ti mi ní èsì ẹ̀ àrẹ kì í gbé gbèsè yẹn olú àní orúkọ Jésù rẹ̀ sí ìdàgbàsókè rere àkọ́bẹ̀sì dé bá mi èmùgbòrò rere àkọ́bẹ̀sì dé bá mi àní gbogbo ṣe ní àkọ́bẹ̀sì gbọ́rọ̀ sí fún rere àkíbẹ̀sì ń pọ̀ sí fún rere àkọ́bẹ̀sì gbà mí fún rere nígbà gbogbo ọjọ́ gbogbo àìsàn ti wá lọ tí gbogbo agbára tó fi jọ lọ́rùn lórúkọ Jésù rẹ̀ sí àyàfi dáhùn bẹ́ẹ̀ fún àlórúkọ Jésù rẹ̀ sí kébí táwọn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ju bí mo ṣe lè ké lọ ju bí mo ṣe lè láwọn lọ wà dá sí tèmi rántí ọ̀rọ̀ rẹ pé ìwọ mọ̀ mí ju èmi gangan rárá lọ ká tó lóyún mi ni ìwọ ti mọ̀ mí ìgbà tí mo wà lóyún ìwọ tí mo bó nípa bí tá fi bí mi Olúwa rántí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí pé ká tó lóyún mi ni ìwọ ti mọ̀ mí dá sí ọ̀rọ̀ ayé mi jẹ́ kọ́ra ayé mi kọ́ ká ọ lára Olúwa dá sí ti tèmi gbọ́ ẹni tó lọ́n bá dá sí ti tiẹ̀ òun ni mọ́ ń dàbẹ́ ẹni tó mọ̀ ṣe sórí àwọn kan bẹ wọ́n sògùn owó lóòótọ́ ni àwọn kan bẹ wọ́n sẹ́sọ ni ṣùgbọ́n mo fẹ́ sọ pé àwọn kan bẹ wọ́n sẹ́sọ wọn ò sògùn owó wọ́n pọ̀ dáadáa kì í ṣe pé ẹyọ ẹnìkan pé wọ́n sọ wọ́n pọ̀ dáadáa wọn ò sògùn wọn ò sẹ́sọ wọ́n sì ń pọ̀ sí ní rere wọ́n ń gba ìgbéga ọ̀sílọ́tò lójoojúmọ́ nítorí pé kí ni Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé wọn. àwọn àpòsílẹ̀ tí wọ́n sẹ́sọ wọ́n sọ̀gbọ́ owó ni kí ló tí wọ́n fi ń pọ̀ sí ní èrò kí ló dáì fi ń gbà wọn láti mọ̀ sí rere tí bá wọn ni wọ́n ń lépa tí wọ́n mú wọn tí wọ́n jú wọn sí wọn kí ló tí wọ́n fi lọ́mọ ọkùnrin tó mọ̀ ju wọn sí wọn mọ̀ nítorí pé wọ́n kí gbọ́dọ̀ Ọlọ́run dá sọ̀rọ̀ ayé wọn wọn náà kí gbọ́dọ̀ Ọlọ́run dá sọ̀rọ̀ ayé mi. tí bí ọ̀tá ti mọ̀ mi ká tó lóyún mi ìgbà tí mo wà lóyún ìwọ náà ló sì tún wà pẹ̀lú mi ìgbà tí a tún bí mi tán tí a tún fún mi lọ́yàn mu ìwọ lọ sáwà pẹ̀lú mi títí débi tí mo dé lónìí ìwọ lọ sáwà pẹ̀lú mi
ó sì mọ méjì mi gan lọ olúwa dá sọ̀rọ̀ ayé mi ìgbà ọ̀tun rere jókòó bẹ̀rẹ̀ ayé mi ní rere kí bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí nínú ògo kí bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí nínú ọlá kí bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àtàyè àyètẹ́bí ìwọ ni Ọlọ́run ẹni tó ti mọ̀ mí àdìsájú ká tó lóyún mi ìgbà tí mo wà lóyún tẹ́pọ̀ náà ló sátún wà pẹ̀lú mi àyígbà tí àtúnbẹ̀ mi náà tí mo tó mọ̀ yàn ìwọ náà sátún dúró pẹ̀lú mi sẹ́ àìtúndà òkò wọ̀ tẹ́bí ìwọ náà ni èyí tí mo ti ké o lórúkọ Jésù oríṣi àgẹ́gẹ́ bó ti dásítà àwọn àpọ́sítélì gbani ni ọ̀yà dásítà tèmi náà lórí iṣẹ́ ọ̀yà gẹ́gẹ́ bó ti dásítà àwọn ọmọ ìlú gbani ọ̀yà dásítà tèmi náà lórí iṣẹ́ lórúkọ Jésù oríṣi ayé mi kọ́bẹ̀ sí gbìnà fún rere ayé kọ́bẹ̀ sí gbòòrò fún rere ayé ogun ayé mi kọ́bẹ̀ sí ní púlọ̀ fún rere ní ọ̀tún wa lọ ayé ogun ayé mi kọ́bẹ̀ sí mọ́lẹ̀ ní ọ̀tún àti wa lọ ayé orere gbogbo ya kọ́bẹ̀ jìnnà fún àti gbogbo àti wa lọ ayé mi ya kọ́bẹ̀ bọ̀ fún rere ní ọ̀tún àti wa lọ sẹ́ ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà ayé oṣù ọ̀sọ̀ọ̀sọ̀ ìjọba ìdá àwọn ènìyàn àti gbogbo wa ta gbogbo sí ìṣẹ̀lẹ̀ ayé orúkọ Jésù àkọ́bẹ̀ sí pọ̀ sí fún rere àgẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ olú àjẹ́ kó mọ̀ jẹ́ orí ní ọ̀tún sí nígbà gbogbo àyè tó ń ga tó lékè sàrò ojoojúmọ́ àyè tó mọ̀ jẹ́ àyè èyí tó ń gbìyànjú tó lékè sàrò ojoojúmọ́ ní ọ̀tún fún nígbà gbogbo olúwa àyè èrè ayọ̀ mi ẹ̀kọ́ bọ̀ lóògùn sí ní ọ̀tún ojoojúmọ́ àti wa lọ àyè kọ́ bọ̀ kún fún ìyá nínú ojoojúmọ́ àti wa lọ ní orúkọ tí ó sọ̀rọ̀ sí àyè kọ́ tó bọ̀ gbà mí fún rere sí ojoojúmọ́ àyè láti mọ̀ gbé rere sí ní ọ̀tún ojoojúmọ́ bàbá àyè kọ́ ìdásọ̀rọ̀ ayé mi sẹ́ ìyá ìdásọ̀rọ̀ ayé mi nítorí pé àyè bí wọ́n bá dásọ̀rọ̀ ayé mi kò sí àyè ayé tàbí ṣùgbọ́n àyè orúkọ tí ó sọ̀rọ̀ sí ọ̀rọ̀ mi àyè yóò jẹ́ àríyànjiyàn fún gbogbo ènìyàn fún rere àyè ọ̀rọ̀ mi yóò jìjọ lójú náà fún gbogbo ènìyàn fún rere ohun gbogbo tó yẹ kọjá sí láti gbogbo ètò ìjẹjẹ yóò bẹ̀jẹ̀ ṣe fún mi ọ̀rọ̀ èyí tí mo ṣe pé ọlọ́wà yìí ra yẹ wọ́n dá àwọn ọmọ yìí nígbà ni wọ́n dá àwọn àpọ̀sẹ̀ nígbà ni àyè orúkọ tí ó sọ̀rọ̀ sí àyè wọn ọgbà yìí padà rere àyè wọ́n bẹ̀ sí pọ̀ sí fún rere wọ́n bẹ̀ sí gbìyànjú sí fún rere àyè bẹ̀ sí gbà wọn fún rere èmi náà ní orúkọ tí ó sọ̀rọ̀ sí àyè náà pé olúwa àyà dá sí tèmi náà nítorí pé ìwọ̀n tó sá ti mọ̀ mi àìsájú ká tó lóyún mi nígbà tí mo wà lóyún wọn náà sá tún ṣètò ọjọ́ mi nígbà tí a tún bí mẹ́ta lóyún nígbà tí mo mọ̀ ẹ̀kọ́ mi wọn sá tún wà pẹ̀lú mi pẹ̀lú àìjídà àwòkọ wọ̀nyí olúwa àyè orúkọ Jésù àkókò tó àyà dá sí tèmi àyè dìde lórí ọ̀rọ̀ ayé mi lórí tèmi mọ̀ rẹ àyà mìíràn lórí ọ̀rọ̀ ayé mi lórí tèmi mọ̀ rẹ àyà dá sí tèmi sẹ àyà dá sí tèmi àyà dá sí tèmi àti èmi àṣẹ ìṣẹ́ ìṣẹ́ dáadáa tí mo wí sí lọ́pàá olú àyè bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí fún rere àyè bẹ̀rẹ̀ sí pọ̀ sí ní ògo àyè bẹ̀rẹ̀ sí pọ̀ sí ní ọ̀la àyè ìgbéga àyè ọ̀kọ́bẹ̀ jẹ́ tèmi àti wọn lọ àyè bẹ̀rẹ̀ sí láti lé kẹsàn àti wọn lọ àyè bẹ̀rẹ̀ sí tàbí orí sàjọ àti wọn lọ olú àyè gbogbo ọ̀nà àyè kọ́bẹ̀ sí gbàgbé fún rere sẹ àyè bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí fún rere àyè bẹ̀rẹ̀ sí ọ̀kọ́bẹ̀ jẹ́ tèmi lọ ìgbéga ọ̀kọ́bẹ̀ jẹ́ tèmi lọ bàbá àyè orúkọ Jésù ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ti gbọ́ ti tèmi èmi ti bọ́ nínú gbogbo tí ń ṣe ìdààmú àti ogun gbogbo so fún ìdí èyí gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ìṣáájú ni gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ mi àti ìpín mi gbogbo mo gbà padà tèlétèlé ẹ yọ̀ǹda rẹ̀ fún mi gbogbo ohun tó dì wọ́n mú tẹ́tẹ́ tó dì wọ́n mú tó di ògo àti ìpín mi mú ẹ yọ̀ǹda rẹ̀ fún mi mo gbà padà ó yá ẹ jáwọ́ ẹ ṣí dànù ẹ yọ dànù ẹ fọ́ dànù ẹ wó dànù iná tó dàpọ̀ mọ́ra ọ̀pọ̀lù yìí yá gbogbo tí ṣògo àti ìpín mi mo gbà padà ó yá ẹ yọ̀ǹda rẹ̀ fún mi tèlétèlé lórúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ èyí lẹ́nu mi sẹ́ àní Ọlọ́run ti dá sí tèmi èmi ti bọ́ Ọlọ́run gbogbo tí ń so gbogbo àní èmi tí gbogbo tí ń ṣe dààmú àti ní agbogbo bẹ́ẹ̀ ni àyíká tí mi ti bọ́ ògo mi ti bọ́ lọ́gbogbo tí ń ṣe ìdí àhámọ́ ògo mi èpè mi ìrìn ayé mi gbogbo ẹ̀tọ́ mi gbogbo àní tí mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣàjò náà èyí tí wọ́n ti kó tó ẹ̀ tí wọ́n ti sẹ́wọ́n tí wọ́n ti sára àwọn ògo mi náà àní tí sára ògo mi náà àní gbogbo wọn ti bọ́ pátá lọ́gbogbo ìṣàhámọ́ èyí tí mo ṣe pàṣẹ ní orúkọ Jésù sọ̀rọ̀ ẹ̀yà ẹ̀gbìn náà dànù gbogbo tí ń ṣe èèkàn gbogbo tí ń ṣe àhámọ́ gbogbo tí ń ṣe ìdè àìgbogbo tí ń ṣe àyẹ̀wọ̀n àìgbogbo tí ń ṣe ọwọ́ àìgbogbo tí ń ṣe ẹsẹ̀ gbogbo tí ń ṣe ìdè àìtọ́ àgbogbo tí ń ṣe tàbí tó jókòó lóbo sẹ́mi tó gbẹ́jọ́ lórí bó ṣe tẹ̀mí àìmọ́ pàṣẹ àyẹ̀gbìn náà dànù tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ yà àìmọ́ gbà padà ayé ìjọba fún mi àìgbogbo tí ń ṣe ògo mi àti kúmi àti yẹ́yẹ́ mi àti tọ́ mi gbogbo tí ń ṣe ìṣeré àti bàbá àìmọ́ gbà gbogbo àti tẹ̀lẹ̀ yóò orúkọ tí ń ṣe ẹ̀yọ̀dà fún láàkùsí mi kankan sẹ́ àìlẹ́yọ̀dà fún láàkùsí ẹ̀yọ̀ kan sẹ́yìn àìláìpẹ́ orúkọ Jésù mẹ́rin ẹ̀yà gbogbo ìdábìdábì padà fún iṣẹ́ àìmọ́gbà ìwọ̀n padà fún orúkọ ìdábìdábì fún ẹ̀ àìnínú ayọ̀ nínú àlàáfíà nínú ìtura nínú ìdùnnú nínú bùkọ́ ọlọ́wà àti ẹ̀mí gígùn àìmọ́bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn báyìí àìmọ́bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn báyìí gbogbo ẹbẹ̀ sí jílò fún báyìí àìmọ́bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn ògo tẹ́lifíkẹ́ ló gbéṣe nínú ìrọ̀ mi àìní ògo tẹ́lifíkẹ́ ló rí nínú ìrọ̀ mi òwe tẹ́lifíkẹ́ ló rí
gbéṣe nínú mi àní ó dẹ̀ ti dúró fún báyìí ẹ̀dọ́ ti gbé ọmọ sí orúkọ Jésù Kristi àní ògo tẹ̀lékẹ́ ní òrùlé nínú ọ̀nà mi àní ti tẹ̀mí báyìí àní mo bẹ̀rẹ̀ sí ilé wọn lò oore tẹ̀lékẹ́ ní gbéṣe nínú ọ̀nà báyìí àní tẹ̀mí àní mo bẹ̀rẹ̀ sí gbéṣe tó orúkọ Jésù Kristi ètò ìpè kiri àní Ọlọ́run aláṣepé náà òun ló ṣàṣepé lọ́dọ̀ ayé mi Ọlọ́run ò dá sí ayọ̀ náà òun ló dá sí tèmi sẹ́ àní orúkọ Jésù bọ́ bá gbogbo tí ń so ògo mi àdúgbò àti so ìpè mi ọba ti ṣe gbòòrè mi àdúgbò àti so ẹ̀tọ́ mi àní ògo àwọ̀ ọ̀rọ̀ ṣàjúdì rẹ̀ tó ti kú tí o lóore àtẹnu tí sara gbogbo mi mọ gbogbo ẹ̀kọ́ bàtà ní orúkọ Jésù Kristi àyà gbogbo tí ṣe láti máa ṣe gbogbo ìdìbò wa gbogbo àní mo pa àwọn jẹ́ àní orúkọ Jésù àní ìbẹ̀rẹ̀ sí lógo lò àní nínú rẹ̀ àní ògo tẹ̀lé lórí àní ìbẹ̀rẹ̀ sí lò oore tẹ̀lé lórí gbèsè àní ìbẹ̀rẹ̀ sí gbèsè fún ní gbogbo ọjọ́ ayé mi nínú ayọ̀ àlàkàtẹ̀ mi gbogbo àwọn gbogbo tí àwọn ètò àti pèmí àti ìdìbò àti jókòó àti gbèsè lójú mẹ́rin àní mo gbà padà láti ìdílé àní gbogbo àwọn àti ìjọ yìí láìpọ̀ yẹn kan ní orúkọ Jésù Kristi ìjọba ọlọ́run ṣàtìpẹ́ ní oṣù láti ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ní gbogbo ọ̀nà ẹ gbọ́ àti torí tèmi gbé yín kalẹ̀ ni Ọlọ́run ló gbé yín kalẹ̀ kì í sí ènìyàn Ọlọ́run tó sì gbé yín kalẹ̀ kì í ṣe nítorí nǹkan méjì nítorí ògo mi àti ìṣeré mi gbogbo ni ẹ̀yà ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti máa jíṣà mi fún mi ẹ bẹ̀rẹ̀ sí kí ni ẹ bẹ̀rẹ̀ sí kàn mí lára láti máa jíṣà mi fún mi sórí títí ẹyẹn kì í ṣe dandan ní kọ́ gbà ṣùgbọ́n ohun kan tí mo kàn fẹ́ bẹ̀bẹ̀ lọ́wọ́ ni pé yàtọ̀ sí pé ọ̀ ń gba tèmi fún mi sórí nígbà tí òwò ti ṣe tá àti lo ògo tí ẹyẹn wọn sọ fún àwọn áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ rẹ àwọn èèyàn pọ́n mọ́ dá ògo rẹ padà wá sọ́dọ̀ tèmi kọ́ mọ́ wà lọ́dọ̀ tèmi sórí tí ọba ti tán láti lò ó kú ọ̀la kọ́ sọ fún mi máa dá gbogbo padà fún ọ ọkàn jẹ́ pé gẹ́gẹ́ bí wọ́n sì mọ́ sọ lójoojúmọ́ èyí tí mo ti lò nìkan nìkan mọ́ ń béèrè ibi tí mo bá lò dé òun ni èmi ó dá padà fún ọ mo mọ́ wà wá lójijì pé ó dé o mọ́ dé bí ewé adé o ó kú ọ̀la ni kọ́ sọ fún mi so kò ní síjà mọ́ wọ̀rí èmi ò ní bọ́ ọjà pátá rárá tọ̀ so kò jù báyẹn lọ so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹbẹ̀ sí káàmìlà láti mọ ẹtí àmì nítorí pé Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí títí mi ní láti mọ ẹtí àmì fún mi láti mọ múlò ẹ̀tọ́ mi tó mi wá ògo mi kó sì mọ búyọ bí ọjọ́ ògo mi kọ́ mọ ràn bí òòrùn ìtẹ́nikẹ́ni lè dádùn àbí dílọ́wọ́ àbí bò mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àní oore ayọ̀ kọ́ bẹ́ẹ̀ sì ti gbé ṣe fún láì múlò àkàndá ni bẹ́ẹ̀ ni eré ayọ̀ mi kọ́ bẹ́ẹ̀ sì lógo tó ga jùlọ ní gbogbo ìṣẹ́jú ní gbogbo gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ gbogbo ẹ̀yà ń kẹ́lò ní sàrí ìròyìn ayọ̀ mi èmi pàṣẹ mi ọ̀dà lába o àyíṣòro pé kí ni Ọlọ́run gbé yín kalẹ̀ kì í ṣe torí kan méjì nítorí ti tèmi ló fi gbé yín kalẹ̀ àyíláti mọ jíjà ìgbẹ́ fún mi àyíláti mọ múlẹ̀ ayọ̀ tòmí wá àyíláti mọ kí òògùn ayé mi kó tó mọ buyọ ní ọ̀rọ̀ tó bó ṣe buyọ lọ àgẹ́gẹ́ bí ó ṣe buyọ kó sì mọ yọ tuntun lójoojúmọ́ láti mọ mú kí òògùn mi kọ́ mọ buyọ kó sì máa ràn bí òòrùn ṣe ràn àìtí ọ̀tún lóye sì ń gbilẹ̀ tẹ́lẹ̀ kó lè ṣe dáàbò gbé pamọ́ ni àìní ọjọ́ láti mọ mú káyé mi iṣẹ́ lọ sóṣojú ọba àti bó ṣe ní kó tó mọ fọ ní ògo àìbó ṣe fọ ní ògo lọ ni láti mọ mú kí àìní ṣeré ní àyè kó tó mọ jẹ́ ìṣèlú ṣe lọ láti mú kí ògo tẹ́lẹ̀ lò nínú rẹ̀ mi àkọ́bẹ̀ sí tó fún nínú àyàtọ̀ àfẹ́ àní òun tẹ́lẹ̀ lò gbé ṣe ní àkọ́bẹ̀ sí gbé ṣe fún mi àní múra kẹrẹ láti mú kí ẹ̀rí ayọ̀ mi kó tó mọ lóko tó ga jùlọ ni ìjẹ́ mo ṣe pálí àṣẹ ẹgbọ́ ìyá ń kẹ́lò oníṣẹ́ ìlú rẹ̀ mi ìyá ẹ̀bẹ̀ sí kẹ́lẹ̀ láti mọ̀ sí àmì fún mi sẹ́yìn àti ẹ̀bẹ̀ kẹ́lẹ̀ láti mọ̀ sí àmì fún mi ẹ̀bẹ̀ kẹ́lẹ̀ láti mọ̀ sí àmì fún mi àti ẹ̀bẹ̀ kẹ́lẹ̀ láti mọ̀ sí àmì fún mi àní èyí ni ṣe tàṣà gbèrò látọ̀dọ̀ Ọlọ́run fún mi sẹ́ mọ́ bá aṣẹ́ ní gbogbo ẹ̀yà ń kẹ́lò oníṣẹ́ ayọ̀ mi ìyá ẹ̀bẹ̀ sí kẹ́lẹ̀ láti mọ̀ sí àmì fún mi àti ẹ̀bẹ̀ láti mọ̀ sí àmì fún mi òwò ayé mi àkọ́bẹ̀ sí búyọ tuntun àìní ojoojúmọ́ gẹ́gẹ́ tó ṣe ọ̀tún tẹ́lẹ̀ kẹ́lò sí dábò àbíjí lọ́wọ́ àìní òwò ayé mi àkọ́bẹ̀ sí ní ràn ní tuntun àìní ẹ̀rùn sí ràn tuntun tẹ́lẹ̀ kẹ́lò sí láti dá ọ láti gbé pamọ́ rẹ̀ àìní oríire gbogbo àìkọ́bẹ̀ sí tẹ́ ṣe fún mi sẹ́ àìní tẹ́lẹ̀ kẹ́lò gbé ṣe nínú ràn mi ni àìní ogo olóògbé àkọ́bẹ̀ sí ló mọ̀ wá lẹ́nu ojú ẹ̀fẹ̀ ìyá gbogbo tí sàwọn ẹ̀ tọ́jà ti gbé àti ilé wọn lọ́wọ́ tó àìtá ti gbé kájà ti gbé kọ́ta gbé sẹ́yìn àti òní àkọ́bẹ̀ sí ti gbé ọkọ̀ àkọ́bẹ̀ sí padà tẹ̀mí lọ́kọ́ta àdúgbò ẹ̀ láwọn tí ń bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ wọ àkọ́bẹ̀ ìjábá fún mi tẹ̀lé ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń kẹ́rẹ́ àyùsà yọ̀mí orí àyọ̀mí ẹ̀mí kẹ́rẹ́ àti mẹ̀sàmí àṣẹ ni kìí sábẹ̀ kẹ́rẹ́ àti mẹ̀sàmí ayé ìwọlẹ̀ ṣẹ́ lọ sóṣù ìjọba àkọ́bẹ̀ fún tòwòjò bó ṣe lọ ẹ̀yà gbogbo ẹ̀ tó bìtọ́ àtẹ̀tẹ̀lẹ̀ ọkọ́bẹ̀ ìjábá fún orúkọ jẹ́ gbèsè ẹ̀yà àbí kẹ́rẹ́ àti mẹ̀sàmí fún orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Èmi ò dábàá ṣùgbọ́n mo pàṣẹ ni ẹ lọ ṣòfò dànù ikú lé ń kò láyé gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé kí ni ẹ̀yin ò wáyé láti wá ṣe nǹkan tó dáa ẹ̀yin ò wáyé láti wá tún nǹkan sí bí kò sì kẹ́ ẹ máa bàjẹ́ tó yẹ pé ẹ wá mú ọ̀rọ̀ tèmi lẹ wá mú rẹ ní ẹ̀yìn sí láti jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi nítorí pé ẹ̀kọ́ láti ronú pìwàdà láti jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi èmi ò fẹ́ mẹni tẹ́ ń ṣe
Fáráò tó kọ̀ lọ́jọ́ kìíní àná pé òun ní fa àwọn Ísírẹ́lì láti lọ láti rógolo ọ̀pá wọn ni àwọn àkọ́bí run àmọ́ nǹkan tó run nínú ìlú wọn ọ̀yá ẹ̀yìn náà lónìí ìbínú ọjọ́ kìíní àná ni tọ́lọ̀ sọ tó fi kọlu àwọn ará Egypt tọ́lọ̀ wọn ní fi kọlu àwọn Ísírẹ́lì ni èmi wá mú wá sórí yín ẹni yòówù kó wù kẹjẹ kọ̀ọ̀kan mi ibi yòówù kó wù kẹwà kọ̀ọ̀kan mi tẹ́ sọ pé ẹ kò ṣe láti jáwọ́ ẹ ṣe láti tẹ̀yìn lẹ́yìn mi bẹ̀lá tó lórí yín Sátánì olórí burúkú ẹni ọ̀pọ̀ ẹni gbé ni ìyá mo pàṣẹ ìbínú yẹn ó ṣubú lù yín ẹ bẹ̀rẹ̀ sí di òkú kó lórí àlàyé ikú ó lé kó lórí àlàyé àti ẹ̀yin àti ilé àtúntò àti agbára àti gbogbo ìjọba àti ìgbìmọ̀ yẹn gba orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi èmi ò dábàá mo pálí àṣẹ ni ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi ibi tí àwọn kọ̀ọ̀kan mi bó lẹ́sẹ̀ ìṣúná bó lẹ́sẹ̀ ìjọsìn kọ̀ọ̀kan mi tó ohun kan ṣoṣo tó kàn mí ni mi pé kí ni ètò pé ẹ ti kọ̀ láti jáwọ́ ní oṣù mi ètò pé ẹ ti kọ̀ láti yan ire ní ṣíṣe bí kò sí pé ibi ọ̀yá ẹ̀rọ dànù àti ẹ̀yìn àṣírí àtúntò àti gbogbo agbára ẹ̀kọ́ bá dà gbogbo ètò pé kí ni àní ní ti tèmi èmi ò sílẹ̀ tẹ́lẹ̀ mọ́ yọlẹ́ bàbí ní lára mọ́ èmi ò sílẹ̀ tẹ́lẹ̀ mọ́ yọ ṣẹ́ẹ̀ṣẹ́ àbí ṣojú àbí owó kọ́ sí tèmi lẹ́nu àbí lẹ́nu lọ́dún iná mọ́ àní ó tó pé kí ni Ọlọ́run sátìrà mi padà ní iye kan èyí kejì bàjẹ́ bí owó àti padà kan ni àìtí kò dábọ̀ àti kò dábọ̀ àti ìṣe ìṣe Jésù Kristi ni èmi sì di òmìnira àti ìṣe ìlú pẹ̀lú mi ẹ̀rí kẹ́ni ọ̀pọ̀ ọ̀yọ́ mi lẹ́nu wọn ọ̀yá àrí gẹ́gẹ́ bí Fáráò ṣe kọ̀ ìbínú tó kọ́ tọ́lọ̀ fi kọ́ Fáráò lọ́jọ́ kìnìún náà nígbà tó kọ́ àìtọ́lọ̀ òní bá ọmọ ṣe rẹ̀ ìbínú yẹn àìmọ mú aṣọ yẹn àìgbẹ́ mú aṣọ yẹn ní orúkọ ọjọ́ sọ̀rọ̀ àìní òjijì ọ̀yá ẹ̀rọ dànù lójijì ẹ̀ parí dànù àìní òjijì ẹ̀rọ dànù àìní ẹ̀ parí dànù àti ẹ̀yà sílẹ̀ àtọ̀lọ́ yẹn àti gbogbo òjò àti fún àjọpọ̀ yẹn àti gbogbo àwọn tẹ̀jọ́ fọ́sọ àti gbogbo tẹ̀jọ́ pọ̀ ń pọ̀ àìláti bọ̀ sọ pé ẹ̀fẹ̀ mọ̀ lẹ́yìn ìdàfẹ́ mọ̀ lẹ́mìnà ẹ̀fẹ̀ mọ̀ ọjọ́ ṣẹ̀ṣẹ̀ àbí ṣoṣo àbí owó sì tèmi lẹ́nu àní ẹ̀rọ dànù ètò pé ní ti tèmi àní ẹ̀mí apá kírísì káàkiri ara mi ètò pé ní ti tèmi àní Jésù kò sí ó sì ń pa ìbò ṣèṣù rọ náà àní ó ti gbé májẹ̀mú tuntun dé yẹn ọjọ́ àbọ̀ṣe májẹ̀mú àjẹ ẹ kò ní ẹ̀tọ́ àtàṣe kan náà yé mi mọ́ ègún èpè àti májẹ̀mú ogun ẹ̀jẹ̀ ogun rẹ gbogbo àtà yóò kó òkú yẹn tàbí tàbí gbèsè ẹbí tara àní kò ní àṣẹ kan lọ́rẹ́ mi ọ̀yà ẹ̀rọ dàdó ọjọ́ ìgbésẹ̀ mo ní ẹ̀sùn dàdó ọjọ́ ìgbésẹ̀ àṣẹ ni kì í sábà ní pa lórí ọjọ́ ìgbésẹ̀ àti pé ẹ kò ní ẹ̀tọ́ kan lórí ayé mi àní Ọlọ́run nìkan ló ní òun àti lórí ayé mi ẹ̀yin kò ní ẹ̀tọ́ kan lórí ayé mi sẹ́ ẹ àní ẹ̀rọ ẹ̀sùn dàdó orúkọ Jésù ẹ kò ní ìgbà tí tọkọ lórí gbòòsì tèmi mo ní ẹ̀rọ ẹ̀sùn dàdó orúkọ Jésù rẹ̀ sẹ́ ògbédé báyìí orúkọ Jésù bàbá tàlẹ́ àkùsí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá bọ́dá gbogbo ògbó padà sọ́dọ̀ rẹ fún etí rẹ tí kò wù láti gbọ́ tèmi fún ọwọ́ rẹ tí kò kúrú láti gbà mí fún ìlérí àti májẹ̀mú rẹ tí wọ́n mú ṣẹ́nu ayé mi nípa pé kí n képe o ìwọ ó sì gbọ́ tèmi èmi sì képe o sì gbọ́ tèmi o sì sọ̀rọ̀ mi dayọ̀ o sì tún sọ yóò sọ ọmọ dayọ̀ nígbà ó tún mọ sọ dayọ̀ nígbà gbogbo ní ọ̀tún bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi ó fún àṣepáyé tí wọ́n ṣe ní ayé mi fún tó bẹ̀rẹ̀ ní ayé mi pàápàá jùlọ fún ìlérí àti májẹ̀mú rẹ ètò ọ̀mú wá sí mi ṣe ní ayé mi ó ní ẹni ẹ ké pè mí èmi ó sì dá yín lọ èmi ó sì fi ohun tí ẹ̀rù béèrè fún yín èmi ké pè ìwọ gbọ́ tèmi ó sì dá mi lọ ó sì fi gbogbo ìbéèrè mi fún mi nígbà gbogbo ọjọ́ gbogbo ògo ni fún orúkọ rẹ 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 ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn àtòbìṣẹ́ gba ọpẹ́ àti ìyìn olórọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn ìbẹ̀rẹ̀ ògbó bóyá gba ọpẹ́ àti ìyìn fún gbogbo àṣìbẹ̀ tó tún ṣe ní ayé mi ìjẹ́ pé tí gbogbo agbá tó fi wọ́n mú wọn ní ògo lọ wọ́n mú wọn ní òṣèré lọ bẹ́ẹ̀ ni àní gbogbo tí ṣe tó ẹ̀kọ́ bátà ni àní gbogbo pátá ni wọ́n dá padà fún tí wọ́n bá tó fi tẹ̀lé ní àṣẹrẹ ni olúwa fún gbogbo àwọn akérò sẹ́nu ní ìṣòro ìyá yọ̀mẹ́ àìjẹ́ pé wọ́n ti gbọ́ tèmi lórí mọ́ àìtí wọ́n ti gbé wọ́n ti láti mọ kọ́ mi wá láti mọ múlò yẹn àti ìròyìn àmì wá fún mi àìláti mọ fi lè fún mi láti mú kó mi ọmọ ṣe bá bọ́ mẹ́mí mímọ́ ògo yẹn láti forúkọ yìí forúkọ rẹ bàbá síwájú àṣọ yà mọ gba ògo lọ ìyá síwájú àmọ gba ògo lọ àìsíwájú àṣọ yà mọ gba ògo lọ láti mọ ìjìnlẹ̀ gba síwájú àṣọ èyí náà èmi mímọ́ agbára àti àtàtújọba rẹ èmi sí láti ọ̀sọ̀rọ̀ ìbò sọ̀kalẹ̀ láti mọ̀ ògùn adáyé mọ̀ṣọ̀kalẹ̀ láti mọ̀ òkọ̀ láti mọ̀ tó láti mọ̀ dáyé mọ̀ṣọ̀kalẹ̀ láti mọ̀ jẹ́ ìwà lẹ́yìn mọ̀ṣọ̀kalẹ̀ jẹ́ kí gbogbo ògo yóò tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ olúwa àyà tó ń sẹ̀mẹ̀ láti mọ̀ sùúrù fẹ́ẹ̀ nìkan bó sùúrù fẹ́ẹ̀ àdé àtàwátàwà nílé àtàwọn tí wọ́n wá tí wọ́n wà olúwa àyà láti mọ̀ láti mọ̀ tó láti mọ̀ láti mọ̀ síwá níyè láti mọ̀ sùúrù síwá ìkan bó ti sùúrù jẹ́ kí gbogbo ògo kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ oṣù ọba àwọn ọba olúwa àwọn iye ògo ọlá àti pẹ̀lú fún ọkọ rẹ àìtí sí ayé àdúgbò ẹ̀wọ̀n àìná agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo láyọ̀ àti dídùn ńlá láti dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run láti yin bàbá yẹn lógo fún títóbi àtàgbára nínú ayé rẹ nínú ayé mi nínú ayé nìkankan wa nítorí pé kí ni ó tẹ́tí rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó sì gbọ́ tiẹ̀ ọgbọ́ tèmi ọgbọ́ tẹ̀ nìkankan wa ọ̀nà wa agbára rẹ̀
ó sì gbà mí ó gbà àwọn náà pàpàtà ohun rere ayọ̀ tó lòkù tó ga tó tóbi jùlọ ó bẹ̀rẹ̀ nínú ayé ó bẹ̀rẹ̀ nínú ayé àṣìlọ ayé nìkankan wa títí láì bẹ́ẹ̀ ni yóò sì mọ gbòòrò tí yóò sì mọ gbélé sí bẹ́ẹ̀ ni Ọlọ́run yìí kò sì ní dáwọ́ agbára àti tóbi rẹ̀ dúró mo fi láyọ̀ àti dídùn láti sọ wípé ògo ìyìn láti pẹ̀lú fúnra lókè ọ̀run láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ ká gbàgbé ìjọba ọ̀run ó ti dé tán a ti wà nínú òpin ayé tí wọ́n gangan bá kíyèsí dáadáa pẹ̀lú àwọn tọ́rọ̀ náà ti sọ́lẹ̀ ṣáájú láti ilẹ̀ wá àti tó fi di ìṣiṣẹ́ yìí ó kíyèsí wípé gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kíni a ti wà nínú òpin ayé nítorí pé nígbà tí Jésù sọ̀rọ̀ nígbà táwọn wòlíì sọ̀rọ̀ nígbà ni ohun kan tí wọ́n ní ọmọ ṣẹlẹ̀ nígbà tí òpin ayé bá dé ara náà láti rí ní onírúurú oríṣiríṣi nínú ayé yẹn so fún ìdí èyí Ọlọ́run rán èmi létí ń rán àwọn náà létí ń rẹ́ nìkankan wa létí kálukú wa ká tó bọ̀ dùn lórí ẹsẹ̀ wa dáradára níwájú owó Ọlọ́run ara àti lójú ọ̀nà tó fi wá sí pàápàá jùlọ ká mọ kíyèsára gidi gan nítorí pé kíni kò síbi tí Sátánì àtàwọn ẹni bẹ́ẹ̀ ní búburú tí mo lè gbà wọlé sí ara láti mú ènìyàn kùnà ìjọba Ọlọ́run kò sí nǹkan méjì ṣẹlẹ̀ pé ara ń ká wọn gidi gan nítorí pé kíni òpin ayé ti dé wọ́n sì mọ̀ pé àkókò yìí ìyà tí wọ́n jẹ kìí ṣe kékeré kìí ṣe kéré ní ìtọ́jọ́jẹ́ wọn nítorí wà búburú wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọn ò sì fẹ́ kọjá pé àwọn nìkan làwọn jìyà yẹn wọ́n ń dóńdó wípé kíni tí wọ́n ń ṣe lọ́wọ́ ni wípé kíni ẹni títẹ́ ṣe bàjẹ́ ó wáyàn kún ra so ìwọ ni kọ́ mọ́ gbà kí wọ́n mọ̀ kún àwọn tí wọ́n jọ jìyà lọ́lọ́ fi ń kọ sí èmi fi ń kọ sí ẹnì kọ̀ọ̀kan wípé ká túbọ̀ kíyèsára nígbà gbogbo ká túbọ̀ mọ kíyèsára ní ojoojúmọ́ láì sinmi àti látàrí abálájọ tó ṣèbùsọ wípé kí ni ẹ mọ gbàdúrà láì sinmi àti ní àṣàrẹ lórúkọ Jésù Kristi àti èmi àti ẹ̀yin agbára àti okun tá a fi ní bọ́ sọ́wọ́ àwọn ẹni bẹ́ẹ̀ ni gbogbo Sátánì àdàkiri láti lè ṣe ìjọba ọ̀run tá a fi ní ṣìwàwò Ọlọ́run gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa ìjọba ọ̀run àjọ fi sì ṣèrè jẹ bẹ́ẹ̀ ni níkẹyìn àjọ oríra wa lọ́rùn ayọ̀lá yóò sì jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa láti mọ̀jọ ìyẹn Ọlọ́run lógolo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé èyí dúró dè ọ́ lẹ́nu mi àtóbi jù ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé èyí dúró dè ọ́ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ ọba mímọ́ yẹ̀hún ìwọ lọ́lọ́run òdodo alágbára jùlọ ìwọ lọ́lọ́run àtànímọ̀ tàṣgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo wa lápapọ̀ ìyẹn àwa tá a wà níbí àti gbogbo wa tí wọ́n wò wá apanupọ̀ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn adá gbogbo padà sọ́dọ̀ rẹ fún etí rẹ tí kò wù láti gbọ́ tiwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ fún ọwọ́ rẹ tí kò kù láti gbọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ fún àṣepẹ́ rẹ tí wọ́n ṣe inú ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àmọ́ lórí aṣọ pé ṣe gba ọpẹ́ àti ìyìn nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àwọn ò tún mọ ìdààmú àti ní àtúnṣe àti ṣe mọ́ bí kò ṣe pé ire àti àánú yọmọ jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa nígbà gbogbo nítorí pé wọ́n ti tẹ́tẹ́ bójú sílẹ̀ níwájú àwọn sì ti dúró lé wa lórí àgọ́ àṣekún àkùnwọ́n sílẹ̀ ní gbogbo náà àwọn ọmọ ìgbìlẹ̀ sí fúnra rẹ̀ aṣọ gbogbo ṣe gba ọgbà àti ìyìn ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó gbé wa ró ó tọ́ wa dayọ̀ àṣepẹ́ tó ga jùlọ ọbẹ̀rẹ̀ nínú ayé wa ilẹ̀kùn oore tó ti ṣí láíláí ẹnikẹ́ni nílé tì mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mẹ́rin kankan wa lọ́wọ́ nípa agbára àti oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ agbára àti okun láti lè rí àrí láti ṣàyẹ̀gẹ́ dé ìjọba ọ̀run láti gbọ́ káàbọ̀ mọ̀nà rere ọ̀yá ọ̀yọ̀ ọ̀dàrẹ̀ fún abábátá bẹ́ẹ̀ ni ó ti rí kò sì yé padà ògo sì jẹ́ tẹ̀ abábátá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 hallelujah.